ọ̀pọ̀lọpọ̀ àyà ìtọ́sẹ̀lẹ̀ rí lọ́dún tẹ̀lé ìṣe ọlọ́run ọgbọ́n. Mo rí tí Waziri Markaz ti ń sọ̀rọ̀ ìrìnàyè gbọ́ tán bẹ̀tẹ̀ níbi tí mo gbọ́ ń bẹ̀ mo ní káwọn ọmọ gbọ́ yòókù lọ. èmi ìsábà ráyè nǹkan tó pọ̀ àfàwọn nǹkan tó bá necessary tó important. especially táwọn ọlọ́gbọ́n bá ń sọ̀rọ̀ wọ́n listen sọ̀rọ̀ wọn. àwọn ọlọ́gbọ́n pọ̀ nílẹ̀ Yorùbá ń bí inú alálàáfà ẹ̀kẹ́tẹ́ sáfà àtọ̀gbọ́n àtàwọn tán wà ní Harlem outside ní inside ní tábà ti rú wọn bá farabalẹ̀ gbọ́rọ̀ wọn. ṣùgbọ́n nǹkan bẹ́tẹ̀ pé àmọ́ páwọn nǹkan kan ò yé wọn ni wọ́n fi wọ́n sọ̀rọ̀ bákan. mo rí àwọn bíi point bíi mélòó kan tó fi ní ìdí kéèyàn sọ̀rọ̀ wọ́n mọ̀ mislead àwọn èèyàn bí kó wò pé onímọ̀ rìn káàkiri àárín káàkiri ọmọ pé nígi mú nǹkan bẹ̀ lágége tàún wà bẹ̀ igi mú àfáà rẹ̀ bẹ̀ tàún wà bẹ̀ a sì tún ní school tàún abúdósà ó wà ní Lagos ó wà ní Ogun State ó wà lọ́yọ̀ State ó wà lọ́sùn State ó wà lóńdó ó wà Kwara ó wà ní North ó wà ní Kaduna. so tàún tó wà ní outside Nigeria tó tábà tí wọ́n fẹ́ ṣe conference báyìí gbogbo wọn náà máa pè wá àmọ́ máa lọ. ara tá à ń sọnù yìí pé àwa mọ tá à ń ṣe bí ẹni tí bá ń sọ̀rọ̀ nípa wa ò bá tiẹ̀ tí mọ̀ ìbáwá sá ti mọ táwa ń ṣe ìwọ kàn ní máa sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ kó bí wa ọ̀rọ̀ rẹ kó gbé wa débi tá a dé ọ̀rọ̀ rẹ kó ló tìtọ́ sọ́nà wa yí pé ká máa ṣe nǹkan kan. àwọn ọ̀rọ̀ tí yín kéré kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa kò lè encourage wa kò lè lékún mọ́ wa kódà kò lè correct wa. Waziri Markaz ẹ sì wà náà àwọn tá a believe pé gbọ́n a believe pé nílà àkàyè. ẹ wújọ́ kan tẹ́ ẹ sọ̀rọ̀ pé bàbá wa tẹ̀hún fẹ́ máa dìfẹ́ǹdì ẹni tí wọ́n ń ṣàṣìyàn ń kọ́ ẹ̀hún pọ̀rọ̀ gidi lẹ́sọ̀. àgán ti wò bẹ́ẹ̀ pé bàbá dáadáa yìí tó ń délé bàbá àtàwà original bàbá àlùbáríkà síkà ádámàlè lórí. ká wò ó nù àwọn pé odidi almudir almutara tó ayẹ kí wọ́n máa wà bákan. ọ́fíìsì méjì táà náà fi sínú pé ìsádà kí nǹkan tí wọ́n ń ṣe kọ́mọ́ tí wọ́n ń sọ kọ́ ẹ pé ẹnu tó yé wọn nù yòókù ni ò yé wọn lọ́jọ́ wọn máa sì sọ tàbí kọ́ yẹ pé àṣìṣe tó wá látara àṣàṣì àṣìṣe lè wá látara àṣàṣì ṣaitan àṣìṣe wá látara qillatul ilm. ibi tẹ́ ti sọ̀rọ̀ ọgbọ́n nù èèyàn fi mọ̀ pé àwọn ọgbọ́n pọ̀ lórí yín nígbà fẹ́ gbìjà iná lẹ ń sọ̀rọ̀ bí wà pé ẹ má bu ẹ béèrè wa ni ẹ bí á léèrè àbí kẹ́ ẹ lísẹ̀ dáadáa sí gbogbo tá a máa ń ṣe àbí tá a máa ń sọ láàrin káàkiri ẹ mọ tọ́pìkì tá à ń tírètì káàkiri ọjẹ́ mọ́ yín ibi tọ́ba kan ti yẹ ká sọ̀rọ̀ tẹ́ ẹ lè ròbọ́ jẹ mọ́ yín àníyé mọ́ sọ. tọ́lá àwọn ọ̀rọ̀ tá à ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ̀ka kan gẹ́gẹ́ bá ṣe ń wú inú ẹ̀ka mẹ́fà tá a wà wò yìí pé tá a bá ṣiṣẹ́ tọ́ mẹ́fẹ̀ẹ̀fà Yorùbá Muslim á strong lérí àtọ̀wá yìí Yorùbá Muslim ò strong wọn ò strong lábala Islam wọn ò strong lábala àkójọpọ̀ wọn ò strong lábala activities wọn tára yóò fi mọ kí ni túmọ̀ pé Yorùbá Muslim ni wá Yorùbá ni á ṣùgbọ́n tó ń lẹ́wọ́ kọ̀ọ̀kan mọ́ rí Muslim kẹ́rin tí wọ́n pa jẹ́ Mùsùlùmí. so ìyẹn ló fàtọ́ pé ìwòye síta wá níbi kí ló lè mú kí Yorùbá Muslim kó strong àwòṣe bí àwọn agbègbè mẹ́fà ẹyọ kan láwọn kan jọ ń dráàgì yìí àwọn ọba yín ń sọ̀rọ̀ níbi márùn yòókù àwọn àti yín ọjọ́ sọ̀rọ̀ níbi márùn yòókù ẹyọ kan tá a ti ń sọ̀rọ̀ níbi ìmọ̀ àbáwọn àfa àwọn ìmọ̀ àbá àfa òun ló bí màmú òun ló bí mufti àbí kọ́ọ́dí òun ló bí muallimu madrasa wal mudiru madrasa abala ẹyọ kan náà ni láti jọ ń sọ̀rọ̀ onídájá gbogbo ìjà wa tàjọ ń jà ilẹ̀ àbá yín jàjà tó tálè lórí ọ̀rọ̀ Islam kódà àbá yín jiyàn lé lórí àkọ́rẹ́ tí yín lé lórí gan láwọn abala márùn kan so abala ètí àwa ti ń kọ̀rẹ́ tí yín lé lórí à ń kọ̀rẹ́ tí yín à ń kọ̀rẹ́ tí àwọn bàbá wa à ń kọ̀rẹ́ tí gbogbo ẹni ọba jọmọ́
a sì ń ṣiṣẹ́ lórí pé gbogbo ọ̀rọ̀ tí bá ń jáde tí ó bá correct ká sọ ń tọ́ correct ẹni bá sì bu ààbò padà kìí ṣe ìbú irú tóun fi bu àlàáfù bu o ìbú aláìlẹ́kọ̀ọ́ wọ́n yàtọ̀ sí ìgbà táwa bá fẹ́ dá lóhùn ẹ̀kọ́ tí wọ́n ń bẹ lára tí a yọ wà ń bẹ gbogbo ohun tẹ́ ẹ rí ká sọ tẹ́ ẹ lè sọ pàǹbù yín ayé pàǹbù yín à ń sọ òdodo ọ̀rọ̀ ni ẹni tí bá ń hùwà kí ẹ tó tó gbọ́ bíi bàbá onímọ̀ aṣíwájú irú sheikh àfa àtàwa sheikh abdulbaki muhammad irú bàbá wa adam ali lórí wọn á lẹ́nìkan làlééfà àwọn àbí mọ́gàjì wọn tó wọn máa wùwà bí wọn ni yọmọ promote ní tí wọn bá gbé kalẹ̀ kò ní ṣe tí wọn ò ṣe ìyẹn lẹ́yìn fi rí wa tó jẹ́ pé àwa a endorse kódà wọn bá sọ pé a endorse wọn bá sọ pé ká máa endorse ìyẹn lè sọ gbólóhùn endorsement ìyẹn lè sọ gbólóhùn khalifa ṣùgbọ́n kí ni ìṣe gangan ìṣe wa gangan tí ò rújú ò ní pé ẹni tá a gbà fún náà lẹni ó gbà fún bàbá rẹ̀ náà tí ṣe àfa wa ọ̀gá wa nù tá a bá sọ pé a fẹ́ wọlé sheikh adam ali lórí Thawban ní ọlọ́run fi dùn àánú àfa wa Thawban sheikh Thawban alim fakih akil ó sì gbogbo àwọn afá lọ fún lápàlẹ ìṣe bàbá wa sheikh adam ali lórí ara ẹni tó wà nù wọn tara yẹn jẹ promote ilé sheikh adam ali lórí torí tá pẹ̀lú ilé sheikh adam ali ilé ìmọ̀ ni ilé ìhùnmọ̀ ni ilé ìkọ́ni ni ilé ìkó àwọn afá àmàrà ni gbogbo tá a rí tí sheikh adam ali lórí sí lójú ayé wọn ilé bàbá tó kọ́nù bó ní nǹkan méjì bá ń lọ kí ẹnìkan wá máa ṣe òdì rẹ̀ kí wá rò bí bọ́yá lẹ́yìn ìgbà tá a ti kìlọ̀ lẹ́yìn ìgbà tá a ti ṣe sùúrù lẹ́yìn ìgbà tá a ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkótó wá máa burú sí débi kéèyàn tó wá lọ máa ta bá àwọn sàhábà Ànábì ẹ má jẹ ntàn yín àti change àti kọ̀yìn síbẹ̀ wọn àti gbogbo ẹni tó bá ní làákàyè ọ kọ̀yìn síbẹ̀ yẹn ni wọn bá ní làákàyè ẹni tó bá fẹ́ kàn máa tara wọn jẹ wọn lẹ́yìn bú wa èmi yìí ka ìbú yín kò sí tọ́kàn pẹ̀lú ẹ̀bù tí mo bí sì kọjá kí ló yán máa sọ̀rọ̀ àwọn ẹ̀dá máa sọ̀rọ̀ mufti wo ẹlòmíì àṣepé òǹgbó lásán ni tá a bá jọ pàdé ní face to face mo bí ọ́ dàpọ̀ ọ̀tá sí mi náà ọ̀tá sí ọ bó o sì sọ̀rọ̀ wọn ò fọ́ lésì tó bá nǹkan ọlápọ̀nlé pọ́n rẹ lé àwa náà pọ̀n lé ìwọ̀n tí ọba rò bọ́ ọlápọ̀nlé kan wà máa dìgírèsì àwa náà dìgírèsì ayẹyẹ dànù mi ò ní ìdí gbogbo àwọn tẹ̀ ń kó àwọn wúruwúru tẹ̀ ń kó káàkiri mi ò ní ìdí wọn níta ní ìdí lẹni tó yẹ pé ìyọ́nú ọlọ́run àti ìyọ́nú ànábì rẹ̀ ń bẹ lára sí rẹ̀ ẹni tó sì wà nù léhùn tó rí bẹ́ẹ̀ wọ́n pọ̀ gbogbo ọmọ bàbá alálùbáríkà wọ́n wò rí wọn kan bá àwọn sàhábà àárí wọn kan yẹpẹrẹ àwọn àfa àárí wọn kan máa ṣe wúruwúru ìmọ̀ tá a rí lára sheikh Thawban ó ń kọ tíra ó ń ṣe tíra lábáwá ìdún lẹ́nu ìmọ̀ ń bẹ́ńbẹ́ ọpọlọ ìpé that is ogún sheikh adam ali lórí tẹ́yìn bá lè jogún ẹ̀ that is khilafa sheikh adam ali lórí tẹ́yìn bá lè yàn jẹ́ mágàjì ẹ̀ yàn rólé rẹ̀ that is only the time need that reality nìyẹn a sì ready at any time bẹ́ẹ̀ni tá n correct tọ́lọ́ bá ní ọ correct ààrẹ kòkó láyé ẹ náà correct tọ́ bá sinmi tí ń wí ṣé ẹ lẹ́ẹ̀mọ̀ ní ẹ̀yìn alábòsí gbogbo wúruwúru yìí ìṣá tọlọ ìwé náà correct bẹ́ẹ̀ tẹ́ ń gbìjà àti Venezuela ni àtàwọn bú àwọn sàhábà sọ̀sọ̀kúsọ nípa àwọn sàhábà ànábì Muhammad salani àti gbogbo rẹ̀ ẹkọlù ẹ̀há odidi àdéhìsì ànábì ẹkọlù gbogbo nǹkan gbogbo àwọn àfáà àwọn ẹni ọlọ́run lọ́ta tí ẹnìkan ka 53 èèyàn tẹ́ bá jà ara lọrin kan ni mo wo fídíò rẹ̀ 53 èèyàn tẹ́ ti bá jà wọ́n sọ wọ́n lé wọ́n lẹ̀ ṣé wúruwúru tí sẹ́kì adam máa ṣe nù àbí kí ni ń ṣe ọ̀pọ̀lọpọ̀ yín kílẹ̀ ń dìbẹ́ndì náà ṣe tún gbọ́ tẹ́gbọ́ mi dára ẹni tẹ́ ń dìbẹ́ndì ó ti gbá transformer mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fọwọ́ kan wáyà ni lẹ́kàrà ń gbèrè ẹ̀dẹ́ ó ti gbá transformer mú níjọ́ tí ó ti sọ̀sọ́kúsọ nípa àwọn sọ̀hábà ànábì no going back on me wọ́n ti ẹ̀ ní wàzírù mọ́ẹ̀ká wọ́n lẹ́ sọ pé n tá àbẹ̀rẹ̀ àlè parí ẹ̀ àti parí ẹ̀ tẹ́ tó sọ̀rọ̀ wàláì ẹ̀ ìgbọ́n mọ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ tá àti parí kílẹ̀sì
bọ́ọ̀sì anákàlẹ̀ ó kù sí díẹ̀ ni kí ló fẹ́ ṣe a sì kọ́ ọkọ̀ wá face to face wọ́n sì fẹ́ lọ kóòtù ọba wa ń bẹ̀ ẹ̀ lè parí kí ló gbé lọ tí wọ́n parí sọ́mọ̀ gbọ́dọ̀ tí mò ń sọ ní abala tìtàwa àkòléyàwó nípa iṣẹ́ Islam ẹyọ kan bẹ̀ tẹ́ǹsì wúrúwú díẹ̀ là ń kọ́rẹ́ ẹ̀tì nílé lórí wọ́n bọ̀ wá ṣàlàyé ẹ̀ kò yé bẹ̀tẹ̀ ẹyọ kan bẹ̀ lásán rẹ ẹ̀ sì fídì yòókù fídì márùn táwa ti ń play fídì márùn àbí agbègbè márùn táwa ti ń kàkún tá à ń ṣiṣẹ́ lé lórí tá à ń gbìyànjú lẹ́nu báwa gbára ṣe mọ̀ nípa perfect o ẹyọ kan lábala kí ni o àdòdà náà yóò bá mùsùlùmí tún ní ìdí abala àwọn professionals gbogbo field níbo làwọn professionals wá wà field kan nìyẹn so nínú àkòlé àti àwọn ń ṣiṣẹ́ lábala kárí léètì mọ́ wọn kásà àwọn ìjọ a sì ní ìdíyìn rẹ̀ gan so ibi abala kátà wò pé alálàáfà gbajúmọ̀ pọ̀ lè máa mú gbajúmọ̀ pọ̀ ọ̀dá ká mọ́ rí wúrúwúrú ń bẹ̀ àdẹ́kẹ́ gbọ́ dáadáa a ní correction lé lórí ẹni tí ọba ṣe bá ṣe àáfírí ẹnu bẹ́ẹ̀ lẹ́rìn o ẹni tí ọba ṣe bá ṣe bí rọ́bítọ̀ tẹ wọ̀ tẹ fẹ́ tá a bìlífù pé ẹ̀yin lẹ́yìn ṣe tí ò wà ní rọ́bítọ̀ àwọ̀ ọ̀tá sí àwọn bàbá wa kọ́dà káwọn bàbá wa ọ̀tá sí a sọ pé iná lè ń tà sí ara rọ́bítà balẹ̀ ntí rọ́bítà ní èdè à ń sọ fún rọ́bítà pé ẹ fi kún torí pé àkọ́kọ́ àgbà ní àkọ́kọ́ ètò tá a ní láti mójútó mùsùlùmí tí ó sì bá làákàyè mu toró ní làákàyè lọ́dálẹ̀ bí bàbá wa Sheikh Adam Ali lórí gẹ́gẹ́ bí number 1 àti gbogbo àwọn bàbá wa yòókù tí wọ́n kún wọn lọ́wọ́ báwọn nìkan ò lè dá sí láwọn sọ pé ibi tó bá kù ẹ fi kún la ń sọ lọ́wọ́ lẹ́wà ń yọkú wa ń lọ rẹ̀rẹ̀rẹ̀ ẹ̀dẹ̀ náà kí rọ́bítọ̀ pa ọwọ́ dàbí pé rọ́bítọ̀ kò níṣẹ́ gidi kan tó fẹ́ máa ṣe mọ́ ju ariwo burúkú yìí lọ ṣé oṣù lásán ni rọ́bítọ̀ máa mú àbí yọ máa dá wà láàlẹ́ ìrẹ́ ìta bá fẹ́ máa gba àwẹ̀ ṣé rọ́bítọ̀ mítì lásán ni wọ́n máa ṣe nǹkan ọ̀pọ̀ ńlẹ̀ tí rọ́bítọ̀ tẹ́ kó ṣe àwa ni tó bá ti pẹ́ nu tẹ́fẹ́ máa ṣe náà nu kò sí wàhálà bẹ́ẹ̀ tí tó bá ti pẹ́ inú náà ni inú tó pàtàkì jù ní ẹ̀sìn wa ní ìjókòó rọ́bítọ̀ torí ìjókòó àyè mọ̀lẹ́pẹ́ kó tó di pé ẹ ra àwọn èèyàn àbáwa ká máa pe àwọn èèyàn pé kán máa wà sọ́dọ̀ yín àbẹ́rẹ́ wa ká dìde pé ẹja ṣètì alọ́tọ̀ àwa ti ṣètì alọ́tọ̀ o a ti declare àbá ìpá ṣètì alọ́tọ̀ ẹ ṣètì yín pàkúlé màlúù fọ́sẹ̀ yọrọ lọ́wọ́ àmàlàkọ̀ tó ẹgbẹ́ sẹ́yìn bá jẹ́ sí ọlọ́run máa ṣe lọ àwa náà máa ṣètì alọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ kọ́fà rọ́bítọ̀ tí rọ́bítọ̀ wá fẹ́ jẹ́ problem fún ilé pé àwọn míì tó yẹ wọ́n jọ iṣẹ́ irú tí rọ́bítọ̀ ń ṣe àti àwọn míì tí wọ́n ti wà lẹ́nu sẹ́wọ̀n tí wọ́n sì fẹ́ máa bá sí ọlọ́run lọ ní abala iṣẹ́ àìmọ̀ lásán àti ulama ó yẹ ká ní ètò míì fún wọn ètò yẹn kì í ṣe tọ̀tẹ̀ sí ti bẹ́ńlẹ̀ ní yọ́ ti tẹ́ bẹ́ńlẹ̀ tó bá fẹ́ wùwà tó lóhùn torí ẹ̀ jókòó wọn torí ẹ̀ dálẹ̀ a sì ṣetán láti máa wà lábẹ́ wọn ṣùgbọ́n tí wọ́n bá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ lè kẹ́ ṣera yín kẹ́ gan pa kẹ́ tàjá mọ́dà ẹ gan pa àbí kẹ́ wà lórí àwọn nǹkan kan bí ọ̀tẹ̀ kẹ́ wà lórí àwọn nǹkan tó pé àwọn tó yẹ kọjọ́ yín ò ní jọ yín tá a bá ti gbé ti akalẹ̀ a máa ṣe lọ èyí tá a bá tún bá ń lẹ̀ àjọ ìwọ̀n irú conference mo lọ èmi kọ́ ni mo ní torí ara mistake tẹ́lẹ̀ sí ni wọ́n ló bẹ́ẹ̀ mi mo fẹ́ dá báyà ìmọ̀ míì tí mo fẹ́ dá lẹ́nu àìmọ̀ míì dé ìrẹ́ dá lẹ́ ó ti wà lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ́ ṣùgbọ́n n tó lè kó ni pé àwọn èèyàn wo ní gbogbo stéètì ni wọ́n fẹ́ ṣiṣẹ́ gidi ní abala ulama wal ahima ẹgbọ́n mi sìn àwọn èèyàn wo tí ẹ bá nílé lọ́rọ́ bítọ̀ ẹ lọ jọ ìbò míì tẹ́ bá rí pọ́rọ̀ ìlọrùn èyí tó bá fẹ́ jọyìn àwa náà léètò kò tí ní ṣe àléètò fún ìyẹn ni pé fún al-a'imma wal-ulama àléètò fún al-a'imma wal-ulama ó ti bẹ̀rẹ̀ tí pé a kàn fẹ́ open rẹ̀ fún elders ni a sì ṣetán àti jẹ ọ̀gá
wallahi summa billahi ládìláì ìdí tàbí sí tàbí jọ̀gá ni pé àlàníyàn pa àfẹ́ jọ̀gá ẹ̀ àsìtún ní jẹ́ kódà bẹ́ẹ̀ pè mí pé kí wọ́n á jẹ́ wọn ò ní jẹ́. That's number one. Number two, iṣẹ́ mi ń pọ̀ lẹ̀ tí ò lè jẹ́ ara yìí kí wọ́n sọ pé ní àmọ́ jọ̀gá mi iṣẹ́ pọ̀ lẹ̀. Ìdíṣẹ́ máa ń wo àwa ni wípé ẹni táwọn èèyàn bá wù wọ́n láti tì síwájú wọn ó ti ṣáájú tó bá láwa ni àwa ni ẹtún wẹ̀lò mí ẹ tì wọ́n ṣáájú. Lápò kí n sọ tán fún yín rọ́bìtọ̀ míì tí ó wà àwọn tó wà ń bẹ́ẹ̀ ni wọ́n yẹn lómi tí wọ́n bá yàn mí ẹ gbọ́ dáadáa lónìí ẹni ẹ yẹn lómi nìní jẹ́ ní tí mo fẹ́ jẹ́ láyé mi lẹ́ni tí yóò máa ṣàlàyé ẹnu wọn àbá tó bá yé tí yóò máa rí àwọn ọ̀dọ́ tí yóò máa fọ́ọ̀mù ètò Islam tí yóò máa ṣàgbékalẹ̀ rẹ̀ náà ni mo rẹ̀ ń ṣe láyé mi wọ́n máa jọ̀gá bí tí kì í bá ṣe pé òun ò fi lọ mí wọ́n tàn mí lọ conference ni wọ́n sọ pé àwọn òfin mi jẹ́ olórí West Africa Coalition tí country mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀nu ẹ̀ wọ́n sọ wallahi alazim wọ́n sọ fún mi. Al-Mufti mo gbà tọ́ra ṣe àfà mi ìbẹ̀rẹ̀ ni pé mo fẹ́ gbà táfà wa ló ní àgbà tó wọ́n sì dá sí àwa la fèsì wọn face to face lẹ́yìn ọ̀rẹ́ yìí àwa àti wọ́n jọ ṣe conference papọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹni tó jẹ́ chairman ọ̀kan náà organization á padà pè wá ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwa náà wá correct wọn pé àwọn ò ní gbà kẹ́ ẹ sọ kẹ́ ẹ dá ogún lẹ́lẹ̀ Yorùbá kẹ́ ẹ nílẹ̀ Yorùbá fẹ́ yà kúrò lára federal government ṣé federal government máa gbà. That's number one. Ọ̀rọ̀ yíyá yẹn àkọ́ support ẹ̀. Problem Nàìjíríà kì í sáwúsá lọ́kọ̀ ọ̀sẹ̀ wọn kàlùkù ló ní problem tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Yíyá lọ tẹ́ ẹ fẹ́ yá lọ ẹni pé kájà ní prógámù lẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tí ń lìdí wa APC PDP àwọn ni wọ́n lè sọ̀rọ̀ pé àáyá lọ tí ó lè móṣèlú nìkan lọ́wọ́ tí ò ní mú jà lọ. Bẹ̀tẹ̀ yín kàkàkóra yín jọ mélòó ni yín ẹ̀rọ àwọn aláràfà ẹ̀rọ àwọn pásítọ̀ kàkàkóra yín jọ ẹ̀yà bẹ̀rẹ̀ sí máa sọ pé ẹ̀yin ló lórí ẹ̀rí gbogbo ọba. Àmì nàmbà wọn tàbí ń bá yín jà nù torí pé ẹ kọ́ sí àìnífọ̀kànbalẹ̀ nílẹ̀ káàró òjìrì irú program yẹn ní ìsìtẹ́ ń pè ní Yorùbá Nation is one of program tí ọ́fíìsì wa handle lọ́nà méjì Jamaat àwọn Mùsùlùmí handle ẹ̀ níbẹ̀rẹ̀ ìgbà tí Mufti dé òun náà tún handle ẹ̀ lọ́fíìsì wa èèyàn wa títí tó fi lọlẹ̀ àdáńtà ń sọ fún ẹ pé Yorùbá Nation tẹ́fẹ́ wí ké àtakò kí Yorùbá kó ní àlàáfíà kó kásìrì ní ọ̀nà rẹ̀ tí ó gbà lálàáfíà kó develop ká achieve nǹkan dáadáa fún ọmọ Yorùbá bẹ́ẹ̀ ni sẹ́ni tí ń ṣe á bá a ṣe ń pariwo kan ṣe àwọn Yíbò ń pariwo tiẹ̀ náà pé nǹkan sí òun náà ọmọ Haúsá ń pariwo ẹ̀ náà ní nǹkan ṣùgbọ́n kẹ́ wá sọ yí pé Haúsá ló fi àjẹ́ àbí Yíbò ló fi àjẹ́ no that tribalism another war nìyẹn. ìtọ́tẹ̀lẹ́ ni pé irú ọ̀nà tẹ́ gbégbá yìí tí Yorùbá bá bọ́ sí lọ́wọ́ lóòótọ́ wọn á kó Yorùbá state àbí Yorùbá country wọn kó lé ẹ̀yìn lọ́wọ́ ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù because àwọn èèyàn kan ń bẹ tó pé àwọn ni wọ́n ní ìlú wọn àwọn náà ní eré àwọn wọn ò mọ̀ yín rí ẹ̀ka kọ́ ara yín jọ ẹ̀ka àwọn àwọn kan lábúrọ́dù wọ́n ń fún yín lówó wọ́n ń sẹ̀dí dọ́là sí yín ẹ̀ wá ń pariwo pé ẹ̀yin lẹ́rìn represent Yorùbá Nation ta ló rẹ̀ yín gbogbo ọba táwọn mọ̀ ńláńláńlá ni ọ̀ràn yín ní sẹ́kẹ̀kẹ́ ẹgbẹ́ òṣèlú ò tiẹ̀ mọ̀ ẹgbẹ́ òṣèlú kọ̀yìn sí yín ni ìkejì àwọn dèdè lẹ́fi darí tí wọ́n sọ pé àwọn ọ̀pá Tinubu ni tó bá ti sọ pé òun dìbò àwọn yọ sí lẹ́yìn báyìí àwọn ti jẹ́ kó wọn kàpé lọ ipò ó sàmì lórí íńtánẹ́ẹ̀tì ara olórí yín pàtàkì náà ni lọ́sọ̀ọ́ àfitakùn ọgbà ìgbà tá à ń ṣe yẹn ẹ̀rí pa different abẹ́rù ìgbọ́yá ìjókòó ti yẹn làwọn àjókòó èyí náà ni téèyàn máa sọ̀rọ̀ dẹ̀dẹ̀ pé à ń káàkiri mọ̀ ìṣẹ́ káàkiri ni lọ́wọ́ àwọn pages wa sí 2024 bá a ṣe káàkiri náà nù tó wọ́ sí 23 tó wọ́ sí 22 tó wọ́ sí 20 tó wọ́ sí láti 2000 kọ́ máa wọ́ lọ ìgbà tá bá ti ní page kọ́ wọ́ lọ ó rí bá a ṣe máa ká ọdọọdún mọ̀ sí máa káàkiri nù bíi 30 ìlú àbí jù bẹ́ẹ̀ lọ náà là á lọ láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n sì máa ń gbé àsọpọ̀lọpọ̀ program ní mo ṣe wà mo ní program wọ February
wọ́n ti invite wa síbẹ̀. So kìí ṣe pé bóyá nítorí pé àbó nílà bẹ́ẹ̀ ṣe ń rí mi ní tó nílà ni bàbá tó bá jẹ́ pé ẹni nílà kó ní mọ́tò bìkẹ́ yìí sì kún tó bá fẹ́ bínú kú ẹ lọ bínú kú o. Now ẹ wá rí ẹ̀rọ ẹ̀ lè parí ẹ̀ ọmọ bí ọ̀rọ̀ ẹsẹ̀ rí kẹ̀kẹ́ ọmọ kékeré tó lọ rí àtàkì katapila ni kẹ̀kẹ́ yóò rùn ọmọ òun ó sì kí ni yóò sùn ẹkún ọmọ èké ni wọ́tọ̀ lọ dàmí dúró ọmọ èké ni ọ torí pé mo ní Ọlọ́run tí ó dá mi lójú àṣàṣì gíní mẹ́yà àṣàṣì tó rẹ̀ bí o lè rí mi ní ìsìn kọ́ wá máa sọ̀rọ̀ àṣàṣì kó ní òsìrú mi àṣàṣì àti bí more than 30 years tẹ́lẹ̀ mi padà wà jẹ́wọ́ pé lẹ́yìn 10 years ìwọ̀n tí ń sa àwọn àṣàṣì láwọn tá máa àṣàṣì gangan àṣàṣì mélòó lẹ mọ̀ tó máa ń sọ̀rọ̀ àwọn alásàṣì kápẹ́tì tíra ní ìwé èsè kékeré wọ́n ṣàṣì alátiwò wọ́n ṣàṣì from every state láti lásàṣì láyé pé tó oògùn náà ni oògùn náà ń bẹ àwọn tó sa oògùn ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ tiẹ̀ kápọ̀ sọ pé ọbẹ̀ lọ́hùn fún mi ní ìsìn ní sọ pé kí lẹ́sẹ̀ tí mo ṣe Ọlọ́run because o lè rán Ọlọ́run sí ẹ̀gùn olùkọ́ tó lè bà mí ní pé ṣé ìsáṣẹ́ Ọlọ́run ọba mi o wá ní ọ́ ṣàṣàṣì ọ̀rẹ́ Yésù láàrùn sí mi tí mo sì ní Allah azza wa jalla ọmọlẹ́yìn ànábì tààlẹ̀ ní kílẹ̀ ní gan kílẹ̀ gbójúlé ẹ̀yin lẹ́nà ni òótọ́ lè wá jẹ́ ni Ọlọ́run ẹni dífẹ́ǹdì ranù alábòsí lásán wọ́n máa tọ́kọ̀ rẹ̀ tí ó wọ́n ní àwọn afẹ́ jẹ olórí níjó mo ti dolórí kí ẹ tó sọ pé kí wọ́n mọ́ mo ti dolórí olórí mo fẹ́ jẹ náà mo ti tẹ́lẹ̀ ayé mi ọmọ olórí òun náà ní wípé kí n sá máa sọ̀rọ̀ tèmi kí n sì máa rí sọ àwọn nǹkan tí wọ́n bá fẹ́ gbé kalẹ̀ ní àwọn ètò táwọn èèyàn lè jàǹfààní bẹ́ẹ̀ ká máa gbé kalẹ̀ eré orí pé ara dẹ̀dẹ̀rìn tí ń dá ìlàmù náà ni pé bí ìgbà tó yẹ pé torí ọ̀gá yín la fi gbé Islamic market kalẹ̀ kí ni yín bẹ́ẹ̀ níbẹ̀ lọ́pọlọ yín ìjà bẹ́ẹ̀ lájọ́ ń jà ìjà tí àwa àti too narrow ìtawà fèsì tá a mọ̀ sí challenges òun náà ni kìyànù al-ummati al-islamiyya fi biladi Yorùbá gbogbo ètò tó yẹ kó wà lára Yorùbá Muslim gbogbo services tí Yorùbá Muslim níìdì báwo ni Islam èyí tó kún àgbọ́yé rẹ̀ ni o èyí tó kún báwo ni ó ṣe yé àwọn mùsùlùmí kó lè bá rọrùn àti present ẹ̀fẹ̀ tí èsì mùsùlùmí báwo ni a ṣe fẹ́ dáàbò bo interest mùsùlùmí in politics in economy and education nígbà ní ṣe ó pọ̀ wàláhì ó pọ̀ o lè mọ́mọ́ problem tiẹ̀ nìkan mọ́mọ́ ọmọ tiẹ̀ nìyẹn so ẹ̀jẹ̀ mọ́ rúra dàkẹ́ bẹ́ẹ̀ bá bú àáfọ̀ yín lè ṣe bọ́gà yín bú àáfọ̀ lè ṣe bẹ́ẹ̀ jà àbáyé jà kẹ́ẹ̀mọ́ mímú bá àti dé ṣe yín lọ́rùn àfáàwà Thawban wọ́n sọ ọ̀rọ̀ kan ní inna al-muslimuna qadimun ìwọ́n sọ fún àfáàwà kẹ́ẹ̀gbọ́n rárá al-muslimun hadirun àníyàn bàbá wa Sheikh Adam Al-Ilory àníyàn bàbá wa Sheikh Yusuf Qaradawi ó nìyẹn ọ̀rọ̀ tí bàbá wa Thawban sọ pé al-muslimuna qadimun bi idnillah wọ́n ń bọ̀ ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ dídé wọn ó ti yá báyìí bàbá ẹlẹ́ pé ẹpẹ̀rẹ̀ yín ní Khalifa Sheikh Adam Al-Ilory message to bàbá wa Thawban ẹgbẹ́ dáadáa ẹ sì wí o gbólóhùn bàbá wa Thawban ní Khalifa Sheikh Adam Al-Ilory kẹ́ gbọ́ dáadáa bàbá wa Sheikh Thawban wí tẹ́lẹ̀ iṣẹ́ yín nẹ tẹ́lẹ̀ torí èèyàn gbọ́dọ̀ kíìpù àgbà tó kọjá wọ́n máa náà kan ní bàbá Sheikh Adam Al-Ilory ní àwọn àṣìṣe kan kọlọkọrẹ tí wọ́n gbà wọ́n wà láyé dá ayé padà kọlọkọrẹ tí wọ́n gbà náà àlébù tó bá mọ̀ nípa wọn lọ sọ nígbà náà kọ́ wá dá ayé padà kó ti wá jí padà kọ́ wá máa kọ̀rẹ́ ẹ̀ dédé rìn ọ̀fẹ́ máa sọ àlébù òkú wọ́n mọ́ tí Ọlọ́run padà àmókù tó ti lọ tí ò sojú wa ní tí Ọlọ́run fi hàn wá ó fi hàn pé Ọlọ́run fẹ́ràn Sheikh Adam Al-Ilory nítorí Ọlọ́run fi hàn wá lára wọn olóòní madrasa tẹ́nìkan fẹ́ máa represent ẹ̀ lọ́nà tí ó dá Sheikh Adam Al-Ilory ni níbo ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá yìí tí ó sì ọmọ mọ́ríkàsì bẹ́ẹ̀ lè ṣàṣeyọrí ẹnìkankan Sheikh Adam Al-Ilory
ìbọ̀lẹ̀ fẹ́ dé wọ́n sì máa mọ̀ kí ó ẹnu tó bá jẹ́ correction láàwí pé bàbá yìí ò ní àṣeyọrí ó ní àṣeyọrí tiẹ̀. Sheikh Fawban ìfò tí gbọ́dọ̀ yẹn bá wá pé èmi ní khalifa Sheikh Adam Al-Ilory Sheikh Fawban lọ́wọ́ wí bẹ́ẹ̀ ibi bàbá yẹn náà ló bí yín nítorí kẹ́lẹ́ bá rọ́pò rẹ̀ kẹ́lẹ́ bá délé rẹ̀ kẹ́lẹ́ kí sí ẹ̀wọ̀n má bàa bàjẹ́ ló fi ní kẹ́ kíw ẹ̀yin náà wá kéwù ẹ̀ wá ké lẹ́bù ẹ̀ ké pé tí ẹ̀ bá lọ rẹpísẹ́ǹtì bàbá wọn ẹ fi gbọ́dọ̀ lẹ́rẹ̀ẹ́sẹ̀ tọ̀ ẹ̀ bá lọ ṣe àlífà bàbá wọn tẹ́ pé gbogbo ń tá a níìdì lára bàbá kárẹ́ ní tá a máa rí lára rẹ̀ nú ọmọ rẹ̀ bàbá ti kú àìlera ọba wọn sáré a níìdì ọmọ àlùbáríkà kan tẹ́ pé déédé iṣẹ́ tí bàbá yẹn ń ṣe yọ hàndù ẹ̀ ẹnìkan sọ wípé ọ̀tẹ̀ náà kí ní jẹ́tẹ̀ sórí orí ẹ̀ sì pé tó ṣe rò bí èyí tí ọ́n ṣe bàdàrú yìí láwà gbà fún àléfà ṣe Adam Al-Ilory ó bú àwọn sàbí ni àbọ́sọ Venezuela aksu tamaman Sheikh Adam Al-Ilory kìí ṣe bí rọ́bìtọ̀ ṣe rí nìsẹ̀ tí Sheikh Adam Al-Ilory bá ń bẹ láyé dòní irú wa ìláyé àmẹ́tẹnumá rọ́bìtọ̀ pátápátá ẹ̀ka lọ rí bá wọn níbi ẹwà kódà tàbá tó lọ bá wọn bí ẹwà pé bàbá ẹ kọ̀rẹ́ẹ̀tì kàbá tí wọn bá tó kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ti ń bẹ lára wọn àgbàríkà ti ń bẹ lára wọn dáadáa ti ń bẹ lára wọn ọkọjá ká wá sọ pé àwọn àjáde sí wọn àníjáde á ṣe sùúrù dìgbà tó wà wù ọlọ́ni ìgbé yìí tí ń ṣe mọ̀dàrú tí ò ṣe manage ẹ̀yin tí ẹrù bẹ́ẹ̀ ń defend ń sẹ́rù báwọn èèyàn láàkẹ́ ẹ̀ ń defend wọ́n ti mọ̀ pé wèrè ń gbé inú ọpọlọ yín dèdèrìn ó ń da orí yín láàmú kí lè fẹ́ máa defend ó sàn fún yín kẹ́ ẹ dáa lé ìbáwọn àgbààgbà pọ̀ tí wọ́n sì wà pẹ̀lú mọ̀dàrú ní wọ́n sì sọ̀rọ̀ ẹ̀ka ajáde wá ń sọ̀rọ̀ ẹ wá ń fi rọ́ ẹ̀ ń fi múlẹ̀ ìyẹn sọ bẹ́ẹ̀ Venezuela àwọn àbàtí ọ̀tẹ̀ lọ́rùn wọn darí ẹ̀yin wá mú ẹni bẹ́ẹ̀ náà ni ẹni tẹ́sí pẹ̀ pé àṣìṣọ́ ni nígbà tí ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ sùn lẹ́ẹ̀ṣẹ̀ jí tí wọ́n ń ṣe kótókótó ẹni tẹ́ kẹ́ fi lára balẹ̀ tẹ́ bá fi lára balẹ̀ tó bá yá dé oorun nígbà tí ẹ̀ bá ń ṣe ìrànà lọ́wọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ jí tẹ́ bá fi lára balẹ̀ ṣé kò ní padà sọ pé ṣé òun ti ṣìṣọ́ yóò padà correct yóò náà máa padà yóò dẹ̀ correct ara rẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ wá mú tẹ jáde ní ìsìntẹ́ ni pé ìsọkúsọ ìgan bó ṣe rí náà nù ẹ wá ń bá fi kún débi bá wá rú olórí burúkú kan bí mo ṣe wí nù ó wá ní àwọn bíi Aisha àwọn Abakiri ní apọ́yínsí ànábì ebi ńgbà tí ẹni tó sọ dìdìrín ọ̀rọ̀ àìbálákẹ́yẹ mú ọ̀rọ̀ sáwọn tí wọ́n ṣẹgbẹ́ bàbá rẹ ìyá rẹ àfá rẹ anybody nù wá àti bàbá àti àfá wa wọ́n ṣẹgbẹ́ anybody gbàtẹ́ nìkan sọ̀rọ̀ dáadáa tó pẹ́ra ẹ̀ lásáájú lọ́jọ́ káwọn èèyàn náà máa fi ní tó tọ̀ǹgò lè sọ láburú wọn bá fi kún ẹni dẹ̀dẹ̀ nìkan náà wàá mú ẹ wá jáde wá ní wọn máa ń tí wọn sọ kí ni wọn máa ń tí wọn sọ wọn ẹsẹ̀ jí lójú oorun tí ẹ bá ní òsẹ̀ jí lójú oorun ajẹ́ pé wọ́n mú gbóònù orí wọn ti dàrú nìyẹn ìyẹn ó bú ta ni sẹ́rù àdàrí ju ẹnìkan lórí èyí òní àfikọ́ jáde wá padà kó ṣàlàyé pé òun kó ọ̀rọ̀ òun jẹ òun sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó bá ti sọ bẹ́ẹ̀ ìwọ́ bàbá ni pé mo tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run tó tọ́lọ́run bá lóhùn dáríjì àwọn ọ̀rọ̀ wúyà kan mọ́ àbí abẹ́kà mi ní Ọlọ́run bẹ́ẹ̀ ti tuntun lágídí kí ẹ máa ṣe ẹyọ kan ní pótópótó kí ẹ kan lè dá màlẹ́ká àwárí àwọn ọ̀dẹ̀ kan a ní màjáàsì ni wọ́n ṣe màjáàsì wo ẹgbẹ́ màjáàsì orí bu yín kẹgbẹ́ kó wájú wa ẹnìkan tó ní màlẹ́ká lọ́lọ́run àwa ń ṣe àsìkáàrù kìí ṣe torí màlẹ́ká gbogbo àsìkáàrù tẹ́rí tá ń ṣe Ọlọ́run la fi ń ṣe kíni la fi ń yìn bọ́ bá wọ Ọlọ́run ní àsìkáàrù tá ń ṣe ó lè fi màlẹ́ká ràn án lọ ń ṣe tí ẹnu ọ̀kan àwa àtó màlẹ́ká dá kò sí ẹnì kankan níwájú ọ̀dà màlẹ́ká ànábì Ọlọ́run kan ò lè dá màlẹ́ká màlẹ́ká ò lè dá màlẹ́ká Ọlọ́run ló dá màlẹ́ká ànábì Ọlọ́run lè pàṣẹ fún màlẹ́ká kọ́kọ́ máa ṣe hídímà fóun Ọlọ́run ló pàṣẹ kó ṣe hídímà rẹ̀ bẹ̀lẹ̀ tà sí àwa kíníyà dókò tó ọ̀rọ̀ wọn ni má jà sí ìjà sí òfò ẹlẹ́sọ̀rọ̀ já sí níwájú àwọn olàmáhùn lágbàáyé kẹrí bẹ́ẹ̀ sì yẹ̀yẹ̀ tó ẹrù ayé dèdèrè láwà ayé ọgbọ́n Ọlọ́run kó àwọn ọlọ́gbọ́n kò kó ń lẹ̀ o tẹ́lá àmọ́ pé ẹ̀rọ tẹ́ bá sọ àwọn ọlọ́gbọ́n ó sì kí ni wọ́n ó yìí rẹ̀ o ọmọ ìyá ìtọ́ bá jẹ mẹ́sì a máa fún àlejò ẹ̀ tẹ́ mà dáadáa ìtọ́ bá yẹ mọ́ ká tú àtù ẹ wá tún wá sọ̀rọ̀ gan nípa Gumi ibà ti sọ fún yàwọn yẹn ti rìlíìsì àìmọye fídíò
ẹ fẹ́ máa dẹ́rù bà ara yín, ẹ fẹ́ rò bí ẹ lè dọ́gbọ́n máa sọ̀rọ̀ kan tí gọ́ọ̀mẹ̀ntì ó fi wá sọpá àṣẹ tí ọ̀dà. Ìgbà tí odidi ọmọ Tinubu gangan tí ó ń jókòó lẹ́gbẹ̀ẹ́ ẹ̀tẹ̀pẹ̀ bá di ṣé ọpọlọ yóò yẹ kó ṣiṣẹ́. Izu gómìnà understand gómìnà against bandit ọ̀rọ̀ tó sì sọ lórí ẹ̀ wá ó against terrorism ó against ká máa pa Christian gbẹ́gẹ́ bó ṣe against ká máa pa mùsùlùmí gbogbo nǹkan yẹn ló against kì í dẹ̀ sóun lọ dá wọn lẹ̀ ó dá sọ̀rọ̀ wọn ní ìdásítọ́ pé ìjọba gangan mọ̀ kó tó dá sí ọ sọ wíwù tí ẹ̀ ní nípa àwọn tó wù mọ́ mo sọ níbi program kan ìwà complete ẹ̀ mo ní bandit àbí àwọn terrorism ti ń lọ yìí àbáwọn Boko Haram ẹ pa wọn papọ̀ oríṣi mẹ́ta ni oríṣi tó burú jù tí ìrántí sọ òun náà ni àwọn èyí tí wọ́n ń lò gan kí wọ́n lè sọ pé Nàìjíríà ní ìdí security wọ́n ń lo àwọn kan wọ́n ní wọ́n máa da Nàìjíríà rò kí wọ́n pààyàn kan pa Christian kan pa Christian bọ́sẹ̀ sẹ́yìn pé wọ́n ti sọ wípé ń pààyàn tẹ́ni agbára kọ́ńtì ọ̀ka àwọn kọ́ńtì olórí burú tí a máa ń lo kọ́ńtì olóró kọ́ńtì láti lọ́gbọ́n wọn àmọ́ bó ṣe colonize mọ́ ní síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn òyìnbó rádàdàdà tá a wí yìí wọn ni bí kò máa colonize torí pé tó bá ti colonize wọ́n achieve àti gbẹ̀sìn wọn wọlé wọ́n sì achieve commercialization wọ́n sọ yín di commercial center nísìn owó yìí ni wọ́n máa fi develop lu wọn wọ́n sì jẹ gàba ní tí wọ́n bá fẹ́ fẹ́ máa ṣe lẹ́mọ̀ sí kíni colonization commercialization and Christianization and the reality ni pé níbi Christianization yẹn kí ẹ sẹ́gbó Christian lọ́wọ́ àlàbí agenda wọn àwọn tí ń support Palestine lónìí 90% wọn àwọn Christian àwọn yóò sì lábẹ́ agenda àwọn tó ń colonize àwọn Christian tí wọ́n jẹ́ normal Christian náà ń bẹ lọ́dọ̀ tí wọ́n àwọn Christian tó jẹ́ normal Christian wọ́n ń bẹ lọ́dọ̀ tí wọ́n bí ẹ pé àwọn kan ṣẹ̀sìn tí wọ́n ní ẹ̀rí gbogbo ọmọ sí ń jáde tó ń tako Trump àwọn ọba wọn sí nínú kúrúsèdì ti àwọn tí wọ́n kàn fẹ́ máa fẹ̀sìn bójú tó máa lọ bá rí àwọn terrorist láàrin àwọn mùsùlùmí bó sì wà láàrin àwọn kẹsẹ̀ nù àwọn Amẹ́ríkà ni wọ́n darí terrorism lábẹ́ àsíá crusade àbí lábẹ́ àsíá àgbèjà Christian tí ó jẹ́ pé n tó yé ló yé kì í ṣe pé wọ́n lò wọ́n wà irú àwọn yẹn ni al-Islam sọ pé àgbọ́dọ̀ bá wọn jà àgbọ́dọ̀ bá wọn ṣe àgbọ́dọ̀ ṣe dáadáa ṣe wọ́n yìí sọ̀tá wa wọn ò lẹ́mìí pa wọn pa wá ìjẹ́ tí wọ́n fi yàtọ̀ láàrin tí ẹni pé àwa gba àrẹ́bì mọ́ gbọ́ wọ́n láwọn gbàgbọ́ ọ̀tọ̀ wọ́n láwọn ní òjíṣẹ́ ìtàwọn náà bẹ̀rẹ̀ pé wọ́n lẹ́mìí àti ìjàmbá lórí mùsùlùmí náà wọ́n pọ̀ wọ́n bẹ ládùúgbò mi wọ́n bẹ ń lù wa lè rí wọn kan sọ pé akẹ́tì àwọn lẹ́lẹ́ èyí tí àwọn ètò àjọ máa ń jà gan nítorí pé wọ́n ń wà tí ọ̀dà sáwà mùsùlùmí àti parí ìjà wa ẹwà sí òkè abéèrè nígbò láti parí àti parí ìjà wa dé lẹ́fù yìí pé wọ́n tún wá gbẹ́kànga fún ìjọ Christian wọ́n wá gbẹ́kànga fún wa ní orphanage òun wa tọ́rọ lójú ìjà tá à ń bá wọn jà àbáwọn jà pé ẹ mọ̀ sí láyé ọ̀gbọ̀dọ̀ sí ṣọ́ọ̀ṣì yín ọ̀gbọ̀dọ̀ sẹ́sìn yín nọ́nà ìtẹ́ ẹ̀ sí níbi báyìí tí ọ̀dà sí wa láàrin ìgbà ìṣe ìjà kéde nígbà tí wọ́n bá wà iná làwọn náà nítọ́lọ́ ń bá aṣọ náà Al-Qur'ani ká wùwà rẹ̀ ṣe tí wọ́n bá wà láwùrí wùwà ṣe tí wọ́n bá sí mọ́ àbámú pé wọ́n gbọ́dọ̀ sí àpá wọn dànù ní ṣe Ọlọ́run sọ pé ká pa wọ́n èèwọ̀ Ọlọ́run ní ká pa wọ́n ṣé Ọlọ́run ní ká ṣàbúrú sí ẹ rárá wọ́n là gbọ́dọ̀ ṣàbúrú sí ẹ tí wọ́n bá gbógun tì wá ní ká dìbẹ́ǹdì ara wọn ṣé ẹ mọ́ra yín ẹ mọ́wulẹ̀ lupọ̀ ẹ tẹ́ pé tí ń bẹ lórí ẹ̀ ní pẹ̀fẹ́ the only àwọn èèyàn tí wọ́n lè tako mufti wọn ò ju mẹ́ta lọ nínú Christian àti ẹtí ṣe Christian ìzáídà kọjá pé ó ti lájẹ̀ndà wọ́n mọ̀ pé èmi yìí o bóun ṣe ń wò mí mo ègèsì àjẹ́ndà wọn àjẹ́ndà sì níbi kí ẹ̀ fẹ́ máa jẹ gàba lórí àwa mùsùlùmí kí ẹ̀ fẹ́ máa yàn wá jẹ ṣé ẹ mọ̀ pé tí ẹ bá ti wá ń lajú pé èyí àfẹ́ èyí àfẹ́ èyí àfẹ́ lápòjú ẹni ẹ̀sẹ̀ wọ́n mọ̀ kàmpé pé wọ́n gbọ́dọ̀ dìbò fún muslim ẹ̀ sì lè dá dóbòdì fún èèyàn yín láti gbé wọlé bóyá yóò jẹ president àbí yóò jẹ governor àbí yóò jẹ senator gan kò síbi tẹ́sí lè dábòdì so bẹ́ẹ̀ wọ́n fẹ́ jẹ governor lọ́pọ̀lọpọ̀ state mẹ́rin especially state mẹ́rin nínú mẹ́fà tí Yorùbá ní ẹni ìdìbò mùsùlùmí ṣùgbọ́n ẹ wá ń takò mùsùlùmí pé wọ́n bá dìbò fún wọ́n mọ̀ pé ẹ̀yin náà wọ́n gbọ́dọ̀ dìbò fún ẹ lájẹ̀ndà irú àwọn tó lájẹ̀ndà yẹn ẹ gbọ́ mi nísìn
àwọn lè ní class pẹ̀lú wa torí tó bá ní wọ́n má dìbò fún mùsùlùmí àwa náà tó kún ọ̀gbọ́dọ̀ dìbò fún Christian ìwọ tó ní wọ́n má dìbò fún mùsùlùmí tí wọ́n bá fi lè dìbò fún mùsùlùmí tí candidate rẹ bá fi wọlé ó mọ̀ pé ogun olókùn tó gbè tiwa ẹ̀yin tẹ́ lájẹ̀ndà ẹ̀yin nìkan àwọn tó wá lájẹ̀ndà náà àwọn mùsùlùmí kọ́ àwọn jẹ́ wọ́n fẹ́ ba táwọn àgbàlagbà tí wọ́n ṣe é lẹ̀jẹ̀ ni ẹ fẹ́ fi ẹni tí ò ní èròdé rere àti àníyàn rere tí ò ní ẹ̀kan lórí ìjù kọ́ máa kọ̀ndẹ́mù èèyàn kọ́ máa yẹ̀yàn lọ ẹ fẹ́ gbé wọn sókè ẹ ká máa tẹ̀lé wọn fún kéde bí ẹ bá mọ̀ pé èèyàn tẹ̀lé èèyàn kì í ṣe gba lọ́yọ̀ tó ń tàn kì í ṣe kùmà kì í ṣe ìbúlọ̀ máa bú ọ̀rọ̀ ni fàbí rahmatin minallahi linta lahu ọlọ́run wà nábì mọ àánú mi lọ́jọ́ kí n jẹ́ kọ́ ọ̀rọ̀ ẹni tó fẹ́ darí yọ ọ̀rọ̀ wala kunta faddan ghalidhal qalb ká pé ọ̀rọ̀ ẹnu ẹ lé ghalidhal qalb ọkàn náà lé lanfaddu min hawlik wọ́n ó tùkà ní ẹni tí àwa ń taako kọ lọ́rọ̀ tí ọ̀jọ̀gbọ́n òfin máa tẹ̀lé kò dé lẹ́nu sáwọn àgbà nínú Islam lẹ Yorùbá gẹ́gẹ́ bí aṣíwájú kò bàjẹ́ nígbà tó Ọlọ́run ti fa àwọn ọmọ rere tó pọ̀ tó fà jáde tó lọ́n sì ní kírú bàbá ọba kan wà ń bẹ̀ kò sí wàhálà kan mọ́ bàbá fẹ́ ranjú bàbá fẹ́ yàwòrì gan yàwòrì wíwèrè lẹ́nu kó tó ṣe níṣe ọ̀bá lè ṣe kàdámù lóúnjẹ tó yẹ pé lóòótọ́ àníyàn rẹ̀ dáa tí èkán sí pé tọ́ọ̀gì ló ń wù àbí ẹ̀gọ̀ tí ò ní mọ information délẹ̀ tí wọ́n kàn máa tó kọ́ yá búbú tí ìwọ́n náà máa bú táni ẹ̀ bá dáa tún àníyàn ẹ̀ chẹ́kì ṣe kàdámù ló bí fáwọn bá náà kí ló dé tí èyí wọn ọmọ wíwìkúwì ìmọ̀ wo níbẹ̀ láàrin àwọn méjèèjì ẹnìkan ń kọ tírà ó jáde jámíà ó ń sọ lábáwá ìtọ́dán ó ń ṣe wáàsí ó ń kọ́ ọmọ ní kéwú gbogbo àwọn àfáàsìrì ní fún respect láti ṣe ká ádámà lórí tàbá ní à ń wá ádámà lórí lẹ́yìn ikú rẹ̀ ta lóró lé ẹ̀ ti ló dídà àtàwọn ọmọ yòókù tó já alábàríkà ní òkè sọ̀tà anybody àwọn tó bá mú mi lọ́tà mi ìgbà mọ̀pọ̀ mú mi lọ́tà ọmọ máa sọ̀tà rẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ àti láàrin ìwà àti fóun rẹ kò sí àkọ́ tó lè fi ọ̀tá rẹ affect mi ò ní ìdí ẹ mi ò wá nǹkan kan ju Allah ridọ́hù kọ́sá yìí ló ń jà ẹ̀rí abala mi náà bá ní mo sọ pé kí wọ́n máa kọ́ àwọn ọmọ mùsùlùmí kí wọ́n máa kọ́ wọn níbọn owó òkùnrin náà sì rí fídíò ó sì ti gbàgbọ́ ẹ̀gbọ́n ṣe ń wè ẹ gọ̀gàn o ẹ tó gbọ́ dáadáa mo sọ bẹ́ẹ̀ kẹ́ ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá wo fídíò láti bẹ̀rẹ̀ gbogbo ìhàlẹ̀tẹ́lẹ̀ ìhàlẹ̀ bí gọ́ọ̀mẹ̀ntì ò ti wo ohun tí a ń wí wọn ò ti wo ohun tí mo sọ mo ń sọ̀rọ̀ bọ̀ mo tún sọ̀rọ̀ lọ ẹ wá yọ láàrin kan wọ́n á jù sí wọ owó òṣèlọ́rì ìbẹ̀rẹ̀ kọ́ lọ wò láti bẹ̀rẹ̀ kó o sì wo ibi mo parí ọ̀rọ̀ sí kí ni mo ń sọ bọ̀ tó ń sọ bẹ́ẹ̀ kí ni mo ń sọ bọ̀ tó ń sọ bẹ́ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa defense jẹ́ pé nọ́mbà ní kò sẹ́ni kankan tí ó mọ̀ pé lónìí ẹni tí wọ́n bá ń gbógun ti dandan ni kó ronú bóòlù wọn ó ṣe defense kó o sì mú kó o sì wó ìjọba wọn nítorí ẹ̀rẹ̀ká pé tẹ̀ wá káàkiri owó ìjọba wọn ọ̀dẹ̀ pa thousands ẹnì kan tó kú òun bẹ́ẹ̀ kó tó bọ́ sí ìrákì kó ti bàtẹ parọ́ máa kó ní mass destruction weapon ẹ wá yá ẹ ìkú òun bẹ́ẹ̀ gan tẹ́ nǹkan fi discover pé irọ́ ni kò ní kí lọ́wọ́ fa tẹ́ fún wọ́n fòkò sí lọ́rùn ìkẹ́lẹ́ ló ṣẹlẹ̀ ní Gaza yìí ẹni pé ẹ pa gbogbo Gaza rẹ̀ ẹ kò gbogbo kú òun bí ẹ wà nítorí pé wọ́n rí wípé bóyá àwa náà kákàkiri lásán káwọn ọmọ sáyẹ́sì ká jáde lásán ní inú sì tún ń bí yín pẹ̀lú bá a ṣe lẹ́tọ́ inú ń bí yín pẹ̀lú bá a ṣe mọ́ ẹ̀yin lẹ níbọn ẹ̀yin lẹ ní sọ́jà ẹ̀yin lẹ ní agbára ẹ̀yin lẹ násẹ̀sì sí àmọ́ máa ṣe irú ìgbà tí ń bẹ lọ́wọ́ yín tọ́ ẹ pé láwọn náà kápá wà náà gbogbo ọmọ ilé kéwù wa síbílé kéwù la ní àwọn akọ́lá ní skul àwọn ọmọ ilé kéwù wa bàbá kọ́ wọn ní gbogbo nǹkan tán àpò wa kọ́ wọn ní dìfẹ́ǹsì náà ọmọ ìgbó mo ṣe wà lọ́yà ọ̀rọ̀ kiri káà mi ni kò sí ọ̀fẹ́ǹsì kankan nínú tí mo sọ pé ọ̀dà wọ́n máa lè kọ́ àwọn ọmọ ní ìbọn wọ́n ṣe máa ń yìn kí ló burú mẹ́ ẹnìkan lọ́sọ láìpẹ́ ó ní tí gọ́ọ̀mẹ̀ntì bá ti lè ṣèfù wa níbi àwọn bandits àtàwọn terrorists AK kí ni 47 kan ní wọ́n hà láwọn èèyàn lọ́wọ́ wọ́n kọ́ àwọn bá ṣe yìn
láti normal wọ́n wí bẹ́ẹ̀ l'Amẹ́ríkà wọ́n wí bẹ́ẹ̀ bí and then normal náà gbọ́dọ̀ defend ara ẹ̀ ṣé èmi tí mo wá wí bẹ́ẹ̀ orí bíi tí mo ti lọ kọlu ṣọ́ọ̀ṣì ẹnìkan rí àbí tí mo ọmọ yàtọ̀ láàrin ọ̀rọ̀ tí mo sọ nígbà tí ọpọlọ rí o pé nǹkan bí n bẹ́ nù rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀gbọ́n ń dààmú orí ẹ ọmọ yàtọ̀ láàrin ọ̀rọ̀ tí mo sọ mi ò sọ wípé àwọn ọmọ wa kọ́ lọ máa kọlù wọn mo ní ọ̀dà kan kọ́ wọn ní ìbọn bọ́n ṣe máa ń ṣe kí ni bọ́n ṣe máa ń yìn mí ò kó díẹ̀ kò dẹ̀ sí àkàtọ́ tako tí mo sọ ní òfin ẹ̀rù tí ń bọ̀ ó náà ní nǹkan tó jẹ́ pé ẹ fi inú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti dẹ́rù báyìí kí nìkan ọ̀hún a kà pa wọn dànù ní a kà pa wọn mùsùlùmí dànù ní ọwọ́ o rìkọ́ọ̀dù ẹ̀wà o tá máa jù sí yín àwọn pásítọ̀ yín tí ń kó ìbọn lọ́wọ́ àwọn pásítọ̀ yín tí ń jẹrẹ mùsùlùmí lẹ́nu nígbà wọn pa tán sún tán tó ń jẹrẹ lẹ́nu ọwọ́ á ní kéde ẹ̀ má sọ pé kí wọ́n kọ́ wọn ní ọkọ ọmọ kankan ní ìbọn ọmọ sùkúù wa kankan ní ìbọn lẹ́ni wẹ́ẹ̀ ní ọkọ wọn ṣùgbọ́n mo gbà pé inú tó dáa jù ní pé bẹ́ẹ̀ bá ń bẹ̀rẹ̀ hàn náà ẹ implement plan yín láti pa wá wọ́n mọ tí mo sọ sáwọn wọn ò rí àwọn èèyàn yín tí pásítọ̀ tó kó bọ̀ sọ́run àwọn pásítọ̀ tó kó ìbọn wá fáwọn bandit àwọn bandit ẹ̀ wí gẹ̀gẹ́ gbogbo wa kọ́kọ́ wa ní ìbọn ẹ̀ ń bá ti wá bá ọ wọn kí n pàṣẹ wọn wá náà yàn láwọn bandit kèsè gbàrún ìbọn wọn mú wá láwọn bandit èwo tí yín wà ń bẹ̀ tẹ̀lé kírísẹ̀ náà wà ń bẹ̀ tẹ́ ẹ̀ ṣe ń kọlu mùsùlùmí àti ẹ̀yìn tó pé ẹ̀ ń kó wẹ́pọ̀n wọlé tẹ́sì mú yín lọ́gọ́gọ́ ẹ̀ ọ̀pọ̀ àmọ́ tẹ́ ẹ dánwò ní play àtàkà sẹ́bẹ̀rẹ̀ kalẹ̀ tí lọ àtàkà mùsùlùmí ni àwọn ẹ̀hànà rú yín tẹ́ lájẹ̀ndà làwọn bá wí o kì í ṣe normal christian o normal christian àjọ ń ṣe ni o wọ́n bẹ school wa wọ́n bẹ cooperative wa kódà ní cooperative kan nílùú kan gbogbo àwọn bí fọ́ sọ́mtì ti bẹ́ẹ̀ tó ẹgbẹ́ yẹn ní bá ń dà ọ́ láàmú àìmọ̀kan ò lè wí ni àìmọ̀kan máa ń ṣubú ní ìsìnkú kọ̀ọ̀ṣẹ̀ àbámọ̀ ẹ̀ kàbámọ̀ ẹ̀ ṣubú wọ́n tó wá lájẹ̀ndà kataba Allahu al-aglibanna yìí tẹ́ lájẹ̀ndà àjẹ́ndà àwọn mìíràn pé ìwò lè mọ́ yín pọ̀ á tẹ̀yìn lórí mọ́lẹ̀ ni ìwò ní àjẹ́ndà àtàwọn mi láwọn kí ní máa wọ́n á wo ohun yẹn pọ̀ ẹlòmíì ni pé ọba yẹn ó ti ń bú ẹlẹ́bọ̀ jù mùsùlùmí náà ní ẹlòmíì o ó sọ pé mùsùlùmí náà lábẹ́nú òun àtàwọn ẹlẹ́bọ̀ kankan náà jọ nìyẹn ọkàn wíwá ní òfò lásán ni àbọ̀kàn débìlà òfò lásán ni àbọ̀kàn pẹ́ra rẹ̀ ní mùsùlùmí rọ́ lásán ni tólúwò bá ti wá ń takọ̀ ẹlẹ́bọ̀ gàgàgàgàgà ẹ wà máa rí mùsùlùmí tí ó pẹ́ra rẹ̀ lọ́ta olúwo kí tún ní tiẹ̀ irú àwọn yóò pọ̀ nílẹ̀ káàró jèrè ìwọ náà lájẹ̀ndà ó wà nínú àwọn tó wà lẹ́fù pé àwọn alájẹ̀ndà àwọn àjẹ́ndà tẹ́ rò bí ọba kò lè kọ̀yẹ́kọ́ jẹ́ ohun súnà àbí olúwo èsè onísúnà láìka àwọn ohun súnà lásán ni ẹ̀gbọ́n mi sìn ìwọ̀n bá àmà tolúwo ní ẹ̀rí ọkàn àti ìtọ́sọ́nà ọlọ́run lójú ẹ̀dà bí ẹni pọ́ mọ̀ ju ìtọ́mọ̀ lọ torí ẹni tó bá ti ní tawhid ìmọ̀ rẹ̀ ó ti ga yọ́ máa nítọ́sọ́nà ni olúwo àníyàn rẹ̀ ni tó dáa àti ìgbàgbọ́ yí pé pọ̀ sí ẹbọ pẹ̀lú ọlọ́run ìfẹ́ tó ní sọ́lọ́run tó fi tayọ everybody kí ló fẹ́ hate ẹ̀ sí nínú dáa mà ò ní pé gbogbo àfáà tí ọba ti free tí èsà àfó ológbó ni máa ń láìkì olúwo tó tí bá ti rí tó wà ní ògbó ní kò sí kò ní láìkì ẹ̀ yọ́wà máa wá àwọn nǹkan míì tí ó fi máa sí gíní bù wọ́n ní olúwo ìyàwó rẹ̀ kan tọ́kọ̀ lẹ́wọ̀ nǹkan kí lọ́kàn tí a pẹ̀lú ìyàwó rẹ̀ ọwà mẹ́gbà tọ́kọ̀ àbí tí ń bẹ láàrin wọn tó fi kọ̀ ọwà ń bẹ tó fẹ́ sọ̀rọ̀ pẹ̀ ọfẹ́ sọ pátọ́ ọmọ ìjí àwa wà ń bẹ tó sojú wa tá a mọ̀ tó dá wa lójú la dúró tì pẹ̀lú ẹ̀wù èyí lè bóyá àmọ́ àwọn kankan nípa ìyàwó tá a wí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe ṣùgbọ́n sí ìyẹn lọ́kàn wa àbí tí olúwo ń ṣe ní tó dé tí àwọn òun ò fi lè sọ ọ̀rọ̀ confuse irú àwa wọn ni pé láti ẹ̀ pé nípa ní tí ń bẹ láàrin wọn irú èmi mọ̀ àwọn àfáà wa ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé irú ta lóbìnrin iṣẹ́ ìwò lọ́wọ́ ṣe inú àfẹ́ ìyẹn yíyá wa àwọn àmáwò tí ẹ sọ̀rọ̀ nípa ìyá ìbú àìta síbẹ̀ kí ló dé nítorí káwájú ni pé ní tí olúwo tá a mọ̀ pẹ̀lú ẹ̀yìn kódà afẹ́ lè sọ pé àti kọ̀rọ̀ rẹ̀ tí kìí bá ṣe pé ọlọ́run ló mọ̀ kọ̀rọ̀ jù ẹ̀gbọ́n mi ni olúwo tó mo lè sọ pé bí kọ̀rọ̀ ẹ̀ ṣe rí lẹ́nu wọn bá tọ́ hàn sí
gbogbo ẹgbẹ́ tí wọ́n máa ń ṣe ni ọba ń ṣe wọ́n mọ̀ yín lẹ̀ Yorùbá dáadáa ẹ̀mọ́jọ́ mo ti wá àlàyé ẹ̀mọ́jọ́ mo ti ń darí ìjọ ẹlẹ́ẹ̀kẹta ní tààwọn tọ́lọ̀ ẹ̀ 1994 ẹlẹ́ẹ̀kẹta nù mo darí ìjọ kan rí rọ́fùdé mo tó yá sàlàfíà tá à ń pè ní mọ́jú sẹ̀rí sàlàfíà mo tó wá bọ́ sí movement tá à ń pè ní tààwọn torí òun ó wà comprehensive ó kọ́fà gbogbo nǹkan ọmọ ìyá mi ò ní tẹ̀ ń jẹ àwọn kan lájẹ̀ndà ibi àjẹ́ndà láti jọ ń pàdé ẹ̀yin tẹ̀ ń gbọ́ wọn ẹ ṣe sùúrù ni ẹ bá máa bí alẹ́ rè ní gbogbo ẹ lè kọ́ wa bàbá ẹ ṣàlàyé àwọn kàwáyé tàbá sọ tí ọba tẹ́yìn lọ́rùn ẹ sọ tí ọba tẹ́yìn lọ́rùn ẹ sọ táyọ̀ náà bá wòye sí ẹmẹ́yẹ ni má correct mi kò sí ẹmẹ́yẹ ni má correct mi wọ́n dẹ̀ lè gbà àná tó má ní wọn gbà kankan dúró ṣé gbogbo nǹkan lọ́mọ correct mi lórí wọn wà máa gbà ṣé ìwọ náà gbogbo tó bá correct ẹ lé lórí ọmọ gbà àwọn kankan bẹ tó pé ẹlòmíì lè má mọ̀ tẹ́mi ọgbọ̀n pé ibi tẹ́mi mọ̀ sí rè nọ́mánọ́mà ni bẹ̀tí tó pọ̀ jù láì bá correct wa lè ló wà àgbà àmẹ́yẹ yẹn ti ń pè wá àmẹ́yẹ yẹn ti ń jọ ìwà ẹlẹ́ẹ̀kẹta àwọn èyí àwọn tí wọ́n ń wíwì kúrò fún wọn ò mọ ìyàtọ̀ láàrin òótọ́ àti ọ̀rọ̀ yóò lè tèmi wípé èyí tẹ́ ẹ bá ti sọ tí ọ̀dà àìmọ̀kan wọn kò ní jẹ́ kí wọ́n lè wádìí ẹ̀ wọ́n ti banú wọn jẹ́ pẹ̀lú kọ́mọ fún wọn láwọn information tí ó sì kíni tí ò ní ìtumọ̀ àná tí wàá gbé sínú ó ní tí sára náà jẹ́ sáàbì jù ní pé ẹ̀sìn wa yàtọ̀ ṣe tiẹ̀ so nígbà tẹ́sìn wa ti yàtọ̀ sí wọn láti bẹ̀rẹ̀ ní wọ́n ti sọ pé ìgbà tá àti jẹ́ mùsùlùmí àwọn ọ̀fẹ́ gbọ́n tá à ń sọ ẹlòmíín sì máa jà kí ẹ̀sìn wa yàtọ̀ ṣùgbọ́n mọ́sáàbù wà lọ́yọ̀ yàtọ̀ àwa manhaju alùsùnà ni ọ̀rọ̀ wa sì dá lórí Sufi nígbà mọ́ inú àgbọ́yé tàwa bẹ̀rẹ̀ tó pé àti jẹ́ ìlànà tó wà ní Islam àbí kí tí ṣe mùsùlùmí rárá ìwọ́n tó pé àti jẹ́ kírísà àbá àjẹ́lẹ́bọ̀ tó bá ti wá gbé information tí ọ̀dà wa èyí tó dáhùn kò ní sọ o kò ní promote ẹ o kò ní encourage ẹ o èyí tí ọ̀dáhùn nítorí bó ṣe rí tó yẹ pé ìpìlẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin àwa àti ẹ̀ ó ní mo ti sọ̀hún ìyàtọ̀ ẹ̀sìn tàbí ìyàtọ̀ manhaju alùsùnà ní mufti wọ wá pẹ́ra rẹ ní alù tó bá fẹ́ pẹ́ra rẹ sáàsá alùsùnà tó ti kọ́kọ́ jẹun yóò kọ́ gbà pé gbogbo tí mo bá rí kí n sọ wọn ò ní gbà màkàrà ní dàwọn náà láàmú christian lè sọ̀rọ̀ tó right tó bá ti sọ tó right I support ẹ̀ nínú àwọn táwa fẹ́ràn iná ní Fani Káyọ̀dé I believe pé àwọn ọ̀rọ̀ rẹ̀ lórí Palestine àtàwọn ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan lórí Islam gan àtàwọn ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀kan lórí tí ń lọ nílùú ọ̀rọ̀ onílàákàyè ni kìí ṣe Muslim original Christian ṣùgbọ́n kò sí tọ́bẹ̀ sí láyé àwa máa support ẹ̀ wọ́n pọ̀ báwọn kan jẹ́ Christian sọ pé nǹkan àríwá pé olóòótọ́ ni wọ́n ẹ ṣe wọ́ọ̀dẹ̀ papọ̀ láàrín àtúntò tẹ̀lé òṣèlú nítorí pẹ̀sì wọn ọ̀gbẹ̀ papọ̀ gbogbo tó bá ní òṣèlú káàmà kọ̀ndẹ́mù ẹ̀ ẹ̀yìn àìmọ̀kan ti sì ń lọ́nà ẹlọ́kọ̀ rẹ̀ tẹ̀ níparí ọ̀rọ̀ mi kò sẹ́ni tí ọmọ mọ́sá àbúwá wípé lórí jihad yes jihad ara ẹ̀sìn wa ni ó ṣe á sọ pé nígbà tó ọmọ ó béèrè ní ìṣúwà lọ́sọ̀rọ̀ nípa jihad ni gbogbo tẹ́ ń sọ bàtàbàtà tẹ́ ń sọ láì mọ́ ẹ̀ẹ́dẹ̀ béèrè àìmọ̀kan ọ̀tẹ̀ yìí ni ó lè pẹ́ ó lè yá ẹ̀ẹ́tẹ̀ kan yìí ẹ má béèrè ní nǹkan tẹ́ ẹ̀ bá ṣe kéde tẹ́ ẹ̀ bá mọ́ àwọn agbàgbọ́ nù jihad ìjọsìn pé ní jihad lọ́dọ̀ wa ni pé ká lẹ́kọ̀ọ́ nípa bá a ṣe lè defend ara wa tí wọ́n bá wá gbé ogun tiwa ká defend ara wa kò sínú ìlànà tiwa wípé kán lọ máa kọlu ẹnìkan ṣùgbọ́n ká pé ń bẹ nínú àjẹ́ńdà rẹ pé ẹ fẹ́ kọlu àwa mùsùlùmí ọba wa ń bẹ lágbára Ọlọ́run lẹ́nu wọn bá ibi tágbára bá ká wo mi ò yọ sọ SS ọmọ sọ ṣe ju wọn ọlọ́pàá ọmọ sọ ṣe ju wọn ìjọba ọgbọ mo sì mọ tí mo sọ nígbà mo fi ẹ bá ti fẹ́ lọ kóòtù kọ́ lọ sí kóòtù lọ́yà ọ̀rọ̀ kiri káàmì báyìí ni ó pọ̀ tó ó lè defend ó lè èyí tí mi ò sọ ó lè sọ ọ wà sọ pé ní tí mo sọ rèé dédé rẹ̀ èmi tí mo á sọ̀rọ̀ ìmọ̀ tí mo ṣe kíni tí mo sọ nígbà bá gé fídíò ní ìṣẹ̀lẹ̀ tó ń parọ́ sí di fídíò ìjọ ẹni tó fẹ́ ṣe investigation tó bá dé ọ̀nà méjì ní ọgbà ṣe investigation
number one ni pé fídíò òun yóò ti rí pé oge yóò wà lọ wò láti bẹ̀rẹ̀ àti ìtumọ̀ parí ọ̀rọ̀ sí. Number two tí ọba wa yé yóò wà pé mi ẹ dàpọ̀ bàbá kílẹ̀ mìíràn pẹ̀lú bàbá ẹ̀ kílẹ̀ mìíràn pẹ̀lú ẹ̀ kó tó di pé yóò di offence. tó mi ti sì sọ tí ọba ti sì ẹlẹ́ẹ̀kejì àwọn tó bá ń wú yín fún báyọ̀ journalist lẹ̀ ń wú yín fún journalist tí làákà èrè bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àrùn kan nu mẹ́ta tí mo dá kọ́ wọn ọba sí o yóò béèrè bó ṣe gọ́ọ̀mẹ̀ntì yóò béèrè bó ṣe ọlọ́pàá yóò béèrè ìyẹn lọ́wọ́ pé lájọ́ tẹ̀ tí ń sánṣẹ́ ẹ̀rí kí wọ́n mú wa sí wọ́n lè mú wa ọ̀rọ̀ ọgbọ́n là ń sọ wọ́n ní òye tó bá ti involve nínú àbọ̀ bọ́ sínú gúrùpù kan nu mẹ́ta tí mo dá kọ́ ọkọ̀ máa ṣe náà ni ìṣẹ́dá kan jẹ́ gúrùpù ẹ̀ tó pé ó lájẹ̀ndà burúkú èdè èsì àwọn mùsùlùmí àbẹ́ èdè èsì orílẹ̀-èdè Nàìjíríà àbẹ́ èdè èsì Yorùbá generally àbẹ́ èdè èsì Yorùbá Muslim tó bá ti lájẹ̀ndà burúkú àwa àti ẹ̀ àǹdọ̀gbọ́ra wáyé èyí ń sì tó ṣe. Number two kò lájẹ̀ndà burúkú àìmọ̀ká kò sí kàkàtọ́ mọ̀ àìmọ̀ká kò sì gbé eré ọkàn ń dálẹ̀ ọ̀rọ̀ náà ní máa ṣe wí náà lórí náà ń wí tiẹ̀ ọ̀tẹ̀ kan yìí níwọ̀ bẹ́ẹ̀ bá sì sọ̀rọ̀ á sọ ẹnu wọn bá ti àná lẹ́ẹ̀kẹta nítorí ìyàtọ̀ tí ń bẹ láàrin wa àti ẹ̀ ìyàtọ̀ yẹn ni wàá fi jẹ́ kó understand ọ̀rọ̀ tó gbọ́ kó tó máa bẹ́ẹ̀lì ọ̀rọ̀ tó rí ọ̀rọ̀ tó gbọ́ tán ọ̀rọ̀ kò sí ẹni kankan nù wa Muslim ní Christian ní abẹ́lẹ́bọ ni ó lè ṣòdodo ibi tó wà ṣòdodo òun kágbà kó òdodo ni káwọn tó gbé pé ṣé ẹlẹ́bọ ní àmọ́ ṣòdodo ni ibi tó sọ tó dòdòdó òun òdodo ni torí òdodo Ọlọ́run nìkan ló wà wá áfítà rẹ̀ jù anybody lọ ẹni ọba wa lóun ọ̀tẹ̀ òdodo tó tí Christian bá sọ òdodo kan àbó ń ṣe nǹkan kan tó jẹ́ right tí òdodo ni ọwọ́ àtòrí pé Christian wọn ń taako Ọlọ́run ní gbìjà rẹ̀ bí ìgbà tí èèyàn bá di náà ẹ̀tọ́ wọn náà ni bá níbi ìsìn sọfà anábì ní oúnjẹ àhàkà zọlímán how much no ma ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ọ ṣàbòsí anábì ní ẹ̀ràn lọ wọ́n ṣe àbòsí sí ẹ̀ràn lọ àwọn sàbẹ ní káàtì ẹ̀ pé wọ́n ṣàbòsí sí ó yé wa èwo wa ní tọ́lá ṣàbòsí ká tó ràn lọ ẹsẹ̀ ọmọ dáhùn bí sọ ó ní tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá ṣe àbòsí ọ̀nà tó gbà ràn lọ́wọ́ ni wípé mọ́ gbà fún kábòsí yẹn kó rí ṣe mọ́ sọ́pọ̀tì ẹ̀ lé lórí mọ́ gbà àbòsí yẹn wọlé ọ̀nà tó bá lè dá padà sí justice tó bá lè gbà dínà àbòsí kọ́mọ̀ jálẹ̀ kọ́mọ̀ rí ṣe anábìtí ká bá gbà fún tí a bá ti gbà fún àti ràn lọ́wọ́ àwọn tó bá ṣàbòsí ràn lọ́wọ́ tóun gangan lọ́wọ́ jálábòsí ọwà ní jábòsí òun yóò rí ṣe ìjọba lọ́wọ́ báwọn ẹgbẹ́ wọn àmì ìwà ti kọ́ wa kí tó kà sí pé kò sí ìyàtọ̀ láàrin Muslim àti Christian àti ẹlẹ́bọ níbi òtítọ́ àwọn kankan bíi mẹ́rin àmì márùn kan Islam láyé kò ní gbà fún ọ tó bá takò wọn. Number one, life, right of life èyàn jẹ́ Muslim èyàn jẹ́ Christian èyàn jẹ́ ẹlẹ́bọ nítorí pé ó jẹ́ Mùsùlùmí wá ní agbọ́dọ̀ pa Christian ní orí rẹ̀ fẹ́ burú mi torí Al-Qur'an lọ sọ pé la ikraha fi din àìfọ́ọ̀sì èèyàn sẹ́sìn àìfọ́ọ̀sì èèyàn tó bá gbàgbọ́ ni tí ó bá ti gbàgbọ́ fi ilẹ̀ lórí ìgbàgbọ́ ẹ̀ wá máa ṣe wá sí tiẹ̀. Number two òun náà ni lẹ́yìn right of life òun náà ni right rẹ̀ gángan personal right ó gbọ́dọ̀ tako personal right ẹ̀ ó ń ṣòwò ọwọ́ nípa gbọ́dọ̀ ṣòwò nítorí pé jẹ́ Christian àbọ̀jẹ́lẹ́bọ ní market wa kò sẹ́ńtì wa àjọ lẹ́tọ̀ tó bá jẹ́ mọ́ personal right ẹ̀ àgbọ̀dọ̀ náà rẹ̀ ọgbọ́dọ̀ kọlu dúkìá òun ló ní dúkìá rẹ̀ ọgbọ́dọ̀ kọlu nítorí pé jẹ́ pé kìí ṣe mùsùlùmí tó bá ti ṣe ó ti kú òun Islam gan so Christian ọgbọ́dọ̀ pa ọgbọ́dọ̀ dínà rẹ̀ ní kíni right ẹlẹ́ẹ̀kẹta ìgbélù ó gbọ́dọ̀ lé jáde nínú ìlú ewọ́ ọlẹ́tọ̀ láti mọ̀ sí kíni láti gbélù pẹ̀lú ẹ̀ tó bá lóun ò ṣe Islam ò ṣe nù ó gbọ́dọ̀ dínà rẹ̀ ní ẹ̀tọ́ tó bá jẹ́ pé ọwọ́ rẹ̀ lọ́wà ṣùgbọ́n tó gbogbo ṣe Islam wá ní ó dínà rẹ̀ á jẹ́ pé ó lè bọ́ náà ó lè bá àdúrà pàdé ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn mi tí ìṣẹ̀lẹ́sìn wa dáadáa Al-Qur'an lọ sọ bẹ́ẹ̀ fún wa la yanhakumullahu anil ladina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum ẹni tí ò gbógun tì ọ́ ò sì lé ọ́ lé rẹ Ọlọ́run ní kì í sí ìwò fún an tabarruhum kí ẹ sì dáadáa sí ẹ wọ́n tún sí tùkẹ́ rẹ̀ sí déédéé tó pé inna Allaha yuhibbul muqsitin
ọlọ́run bá fẹ́ràn tí wọ́n sì déédéé ẹni tí ọlọ́run ní ọjọ́ ta rẹ̀ ní déédéé ẹnu wọn bá ọ̀tá ní o gbọ́dọ̀ bọ́ síbi nǹkan mi o déédéé ọ̀tá tó bá sí ọ ò lè dìfẹ́ dára ẹ̀ ṣùgbọ́n ẹni tí yóò gbọ́ kò gbogbo tì ọ́ ọ̀dẹ̀ dínà rẹ̀ ní rẹ̀ tẹ̀ àwọn tí mo ní kí wọ́n máa kọ́ ọmọ ní kìíní ṣé ìwọ ni wọ́n fi bá jà kí ló dé tí wọ́n fi sọ pé ọkọ̀ lẹ́tọ̀ táwọn kan sì múra tí wọ́n kó bá pamọ́ Nàìjíríà gọ́ọ̀mẹ̀ sì mú wọn mídíà gbé jáde tí wọ́n bá ń bẹ àbí ìwọ náà wà nù wọn nù movement wọn nù organization wọn ẹ̀rù tó bá fẹ́ báyìí kọ́ máa báyìí lọ tẹ́ẹ̀dì díwájú Ọlọ́run ẹ̀rù wá kọ́ ọba wa Islam ẹni ọba mọ̀ tó bá gbọ́ yóò tó bá fẹ́ apply rẹ̀ kó lè gbọ́ lẹ́lẹ́yìn torí ọ̀rọ̀ tí a ń tí èèyàn fi lè máa wọ ọgbọ́n pẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ wa fẹ́ tójú rí ọ̀bà dẹ̀ rí na dáadáa nípa wa ò lè mọ tá à ń sọ tán ọba wa béèrè ìkejì mọ́ máa jẹ́ wọ́n máa gé fídíò fún ọmọ bọ́dà tó bá wo fídíò wa tán a lè mọ́ sọ̀rọ̀ tán tó bá bíá yìí tá a sọkún ó lè jẹ́ pé náà ló fi mọ̀nà ló fi ọ̀rẹ́ stáǹdì kí là ń sọ tí ò yí ọ Ọlọ́run yóò wà pẹ̀lú wa Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ Ọlọ́run yóò fún wa lálàáfíà kí n tó máa lọ mo fẹ́ máa lọ báyìí mo wọ́n ń sọ̀rọ̀ kan yí pé nígbà tí mo tá à ń fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn alálàáfíà mo ní fíìdì ẹyọ kan péré ni àwọn èèyàn máa béèrè yí pé bàbá yẹn sọ fíìdì márùn yòókù ẹ̀yin bàbá wa tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ ń gbọ́ wa ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń gbọ́ wa ẹ gbọ́ dáadáa Yorùbá Muslim ó ní ìdí ètò lójúpò mẹ́fà ètò alálàáfà náà là ń fà yìí ẹgẹrẹsìn ó yẹ káwọn àfà àwà kan dúró déédéé ìjókòó wọn kọ wà ìyẹn nípa àwọn àfà àwọn onímọ̀ tí ìmáàmù náà jẹ́ ẹ̀ka kan tó pàtàkì nínú wọn ṣùgbọ́n tá a bá fẹ́ máa pé bí irú rọ́bítọ̀ a fẹ́ máa sọ pé òní ọ̀ rẹpìsẹ́ǹtì wa torí bí rọ́bítọ̀ ṣe wà ẹ̀ka kánú ìsìláàmù ni kìí ṣe ẹ̀ka tó ní agbára àti darí gbogbo ọ̀rọ̀ àlámọ̀rí ìsìláàmù ètò kan ni àwọn tàbí afẹ́ jẹ́ pé rọ́bítọ̀ yẹn náà rámẹ́kọ́ darí gbogbo àlámọ̀rí Islam àti pé ó kú o tí rọ́bítọ̀ tí ẹ̀yà síbẹ̀ rárá àwọn tá a sì jọ ọmọ kékeré yìí àwọn ronú nípa rẹ̀ wọ́n á ní márùn yìí mo fẹ́ sọ wọ́n dẹ̀ ń sọ nítorí àwọn tó ẹ̀kọ́ lágbọ̀ yìí bẹ̀ sẹ́ni mùsùlùmí pọ̀ over 30 million Muslim in South àbí kí n sọ pé in Yorùbá land over 30 million Muslim gbogbo ẹni tí wọ́n pè Saudi Arabia ojú 30 million lọ wọ́n máa ṣẹ̀ ń lé 30 million kọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ 27 million so báwo ni Yorùbá Muslim nìkan yóò àjẹ́ 30 million kẹwàá nílé ètò tí 30 million yẹ tí ó fi gbélé ayé ìrọ̀rùn lọ bá Ọlọ́run rẹ̀ kí ni 30 million níìdì láti lè gbé yóò máa ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ àti pé ẹ̀sìn rẹ̀ tó ti ń ṣẹ̀sìn yẹn ó ti mú kí ìyàtọ̀ wà láàrin wọn àtàwọn kan so nípa bẹ́ẹ̀ àwọn tí wọ́n yẹ ṣe Muslim ní ìsìn wọ́n lè ronú fún Muslim ìsáà ni wọ́n jà fún ráìtì Muslim ìsáà ni wọ́n sáàfù Muslim ló gbọ́dọ̀ sáàfù ara rẹ̀ nínú gbogbo nǹkan tó kéré tó nídìí torí pé àgbọ́yé rẹ̀ yàtọ̀ sí ẹni tí kò ṣẹ̀sìn rẹ̀ àwọn kan márùn number one tó le jù ó náà ni pé agbọ́dọ̀ bú ìdítẹ́ pé ní Islamic political strength Islamic political program wa kí ni lónìí tá a wà yìí wọ́n ti ń fẹ̀sìn sí wọ́n à ní dìbò fún mùsùlùmí àṣẹrẹ́ tí ń kàmpé rẹ̀ tó pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ̀yin náà bú èdè political strength ti yín ọ̀nà wo la fẹ́ gbà máa ṣòṣèlú lọ́nà tí wọ́n gbà máa fẹ́fọ́ wa táàkì lè máa claim right wa ẹnìkan wà ní dé táwọn olóṣèlú agbábá ti rí pé àwọn mùsùlùmí are serious ha ní political program ẹ̀rú ọmọ bà wọ́n yóò máa lé ẹ lọ sínú ẹ̀sìn ni tó bá sì dé àyè agbára wọn ní mọ́ tó yẹ kí wọ́n ṣe fún Islam abala yẹn ọ̀rọ̀ wá pọ̀ lé lórí ẹ̀ tí ọba àmà kó béèrè o nǹkan pọ̀ lé lórí o so lónìí Islamic political movement a ní ìdí ẹ̀ Islamic political service program a ní ìdí ẹ̀ kò sí yẹn ní ìdí aláàkọ́ta ti sọ̀rọ̀ ó dá wa lọ́tọ̀ ni ẹlẹ́ẹ̀kẹta ṣẹ̀ṣẹ̀ ráwa tí yà ń sọ̀rọ̀ yìí àwa ní political department ní Jamaat Mùsùlùmí àti wọ́n ní political group ní gbogbo lẹ́kàrò òjìrí gbogbo state lọ́wọ́
ọ̀nà méjì la pín sí èyí tó jẹ́ yí pé àjọ kóra wa síbí àtàwọn mùsùlùmí ni àbáwà ládàálẹ̀ àti tó jẹ́ pé àwa gan la handle ẹ̀ fúnra wa ìyẹn là máa ń pè ní TPF tàbí ká tó pè lóko mi kò sí ilẹ̀ káàró òjìrè tí branch wa wà ọ̀rẹ́ sí state káàró òjìrè kan tí ò sí branch wa káà ní program yẹn sí so gbogbo aláṣẹ ń ṣe research gbogbo ní and discuss báwo ni a ṣe fẹ́ relate mara yòókù and báwo ni àgbọ́yé tó yẹ kó yé mùsùlùmí báwo ló ṣe fẹ́ yé wọn that is political Islamic political agenda iṣẹ́ ìjọjúmọ́ ni fún àwọn ọlọ́fíìsì tí ẹ lọ́tọ̀ o ó láwọn èèyàn tí ẹ̀ tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣiṣẹ́ rẹ̀ o ó láwọn àìmọye ìdánilẹ́kọ̀ọ́ tó ń wáyé lórí ẹ̀ o ó sì ní àìmọyàwó èèyàn tá à ń bá ṣe lé lórí èyí kò rújú ẹ̀tí ọ̀bá mọ́ ní kò béèrè. Number 3 nínú nǹkan táwa mọ̀ wípé Yorùbá Muslim ní bùkátà sí iná ní education. So the strength of education, the power of education agbọ́dọ̀ ní because education ẹni ó mú wá náà ni ó ní agbára lé lórí lónìí lẹ́dùkéṣọ̀ ìtọ́ common ti gọ́ọ̀mẹ̀ntì lóhun approve yìí báwo náà làwa náà ṣe fẹ́ jàǹfààní nínú ẹ̀ tí a lò fúnra wa báwo la ṣe bú ìdí tàwa gangan tó jẹ́ gbọ̀n fún lánàá tó sì gbọ́dọ̀ máa jẹ́ gbọ̀n fún lónìí ìyẹn lọ́wọ́ pé ibi tí mo wà lónìí ọ́fíìsì mo wà lónìí ọ́fíìsì kan náà àwọn ọ́fíìsì mi ni táwọn èèyàn kan ń du ẹ̀ tó dá lórí báwo la ṣe ní yunifásitì àti báwo la ṣe control àwọn institution wa tá à ń dálẹ̀ so Ta'awun movement tí mo dálẹ̀ tí mo sì ń darí lónìí a ní secondary school a ní primary school a ní nursery 63 àbí ó ti jù bẹ́ẹ̀ lọ la ní nínú gbogbo ilẹ̀ káàró òjìrè ibi tí mo wà yìí lónìí òun ní Al-Umma College of Education ìtí gọ́ọ̀mẹ̀ntì approve ẹ̀ 3 years ìsìn yóò di university kí wá sí program àndá sùkúl lẹ́làsán research ká develop àwọn idea àtàwọn èèyàn àtàwọn ohun nǹkan tá a gbé kalẹ̀ a sì sọ̀rọ̀ fìlè lórí tó ọ́fíìsì wọn mo tó sọ̀rọ̀ now àwa I believe pé ó yẹ kí mùsùlùmí kó strong ní abala education torí ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ ẹni ó lẹ́kọ̀ọ́ lọ́gàá rẹ̀ ẹnìkan kò sí lè ṣàgbàlẹ̀ lórí torí àjọ gbàgbọ́ nù nǹkan kan náà àjọ ṣẹ̀ṣẹ̀ kan náà so mùsùlùmí gbọ́dọ̀ máa sọ gara rẹ̀ so níbi education àwálé àṣọ̀gára àwàlẹ̀ education àṣẹrú ẹ̀ tó bá nílò láti ṣe sọ́sọ́ mi tá ń bá lọ tá lọ́fíìsì fún tá dá activities fún tó sì tá sí next stability fún alhamdulillah dókítà ti wà láàrin wa ti dókítà lárúbáwá o àti dókítà tòyìnbó a ní hospital tí a so a ní association fún àwọn Muslim professionals that is number 4 yẹn gbogbo fídíò kù ẹgbẹ́ ìṣẹ́ àwọn olùmọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n báwo la ṣe fẹ́ ṣàwọn jọ lọ́nà tí wọ́n gbà wúlò fálihùmọ̀ àbí ká bá wọn sọ̀rọ̀ àbí ká lọ bá wọn bóyá kùn á lọ àwọn òkùn á lọ àbí wọ́n kọ́ wa wọ́n fún wa nímọ̀ràn wọ́n gá ìdí wa àbáwọn náà ní nǹkan tá a fi lè gá ìdí wọn ìgbà àfẹ́ darí èèyàn àfẹ́ sáà fún ti àyè àwa ní institution fún yòó náà a ní organization fún yòó náà tí ọkàrí gbogbo ilẹ̀ káàró jẹrẹ lẹ́nu wọn bá gbára wa sí bọ̀ kò sáwúyé wọn kán bẹ̀rù iṣẹ́ tí sì gbẹ́mbẹ̀ ọ̀pọ̀ lọ rẹ̀ ibẹ̀ láti promote àwọn ọmọ àwọn courses báyìí ní ọlọ́ṣẹ́ tó wá jẹ́ pé lónìí kò sí university kan Nàìjíríà àbí poli àbí ọ̀pọ̀lọpọ̀ institution míì tí ò fẹ́ sọmọ wa mi ọ̀pọ̀lọpọ̀ sí ìbẹ̀tẹ̀ pé assist àwọn ọmọ kan lọ kẹ́kọ̀ọ́ another program dáwò pé tí Muslim bá ní wọ́n máa strong nìyẹn program wọn pè future kí ni nǹkan tó lè jẹ́ threat fún wa presently àbí tó bá yá ní ọjẹ́ trouble fún wa àní sinmi lórí ibẹ̀ yẹn ìwọ̀n wọn bá táwa náà bá wà lè ṣe léètò léètà ń sọ òfin ìjọba lé lórí a ní security ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọjá ya bí gọ́ọ̀mẹ̀ntì ṣe kẹ́ni aráàlú àti mùsùlùmí o náà lọ́mọ́ ń pọ̀ jù àwọn christian kan náà ti ń jàǹfààní lórí ìlú wo lápẹjù ẹ̀ ó complete service wa complete lórí pé
à ń sọ ìta lóru, à ń sọ ìmọ̀ye àdúgbò. Ó wá lè jẹ́ pé àwọn Christian gan wọ́n ní ìdíwà irú táìmù kan bẹ́tẹ̀ pé a rí church kan tó yẹ pé wọ́n lọ report wípé àwọn àwọn ọmọ kékeré kan, àwọn ọlọ́pàá wa ní bẹ́ẹ̀ sì sọ̀rọ̀ yẹn, àwọn ọba fi ń mọ̀ràn pé àwọn táwọn bóyá kẹrì wọn tó rẹ́ nídìí èèyàn tó pọ̀ tí ọmọ bá ń wá káàkiri náà táwọn náà security wọn wà òkè. Àwọn Christian yẹn wọn ò ṣe méjì méjì wọn àbáwá, àwọn bá wọn wọ ọmọ káàkiri kó tó rí pa padà gẹ̀ẹ́tẹ̀. Chọ́ọ̀chì lọ wá bá wa ó ní ẹ̀tì náà tá a bá ní nǹkan lọ́dọ̀ tí wọ́n lè ṣe fún wa, táwọn bá ní nǹkan lọ́dọ̀ tí wọ́n lè ṣe fún wa, a ní ráìtì àti gbà á náà ní ráìtì àti lò wá fún tí wọ́n bá rí pé a lè ṣe fáwọn. Má tan ara rẹ jẹ, ọkàn gbó lásán lórí mídíà ni òun gbó lórí íńtánẹ́ẹ̀tì, oríire ọkàn dàrú. Àwa on ground ó yàtọ̀ sí Facebook tẹ́ ń gbé káàkiri tẹ́ ń tara yín jẹ́ mẹ́rin ni o, a sì máa járọ̀ yín ẹ̀wò níta ń ṣe yóò já irọ́ yín, gbogbo wúruwúru jákujàku tẹ́ ń sọ ohun nígbà tẹ́ bá padà bá wa pàdé ẹni tí ò lájẹ̀ ń dànù yín, tí èsì ṣàlàyìmọ̀ kan tí ó gọ̀ àìmọ̀kan tí ó pa ọpọlọ rẹ̀, ẹ bọ̀ síbi tọ́ right. Àìmọye professor chanjọ́ ìwà wàláhì làwọn wọ́n fún wa nímọ̀ràn, wọ́n ó rẹ̀dí ká lo àwọn fún tá a bá nídìí, bẹ́ẹ̀ school wà láti fẹ́ nídìí wọn ni, àbí research center wà láti fẹ́ nídìí wọn ni, àbí ìmọ̀ràn wọn láti ẹ̀ nídìí, lawyers, doctors. Kò wá ń gbó níbi tó wà sọ́ọ̀mọ́ á ní dèdèrè tí ọmọ wa òun gbó mo mú tí ìwò bàbá mo mú tí ìwò ẹgbẹ́jẹ́ mo mú tí ìwò ọ̀pá yín ẹ̀ẹ́kàn para yín lásán. Mo ti wà tí mo rẹ́ni eré bí mi, ẹni eré làfáà mi Sheikh Abubakar Muhammad, bàbá mi àti ìyá mi wọ́n máa ń tọrẹ ni wọ́n sì lẹ́sìn. Inú ilé eré mo ti jáde, ìwà wọn lèmi náà sì mọ̀ níbi pé máa ń ṣe ẹnu wọn bá ti bá lè ṣe. Mo tún wá rẹ́ni gáìdì, mo ní mẹ́ńtọ̀ Sheikh Abubakar Muhammad. Bàbá kú, àwọn mẹ́ńtọ̀ mi tún wá pọ̀ sí, bẹ̀rẹ̀ látòrí bàbá wa Mágàjí Sheikh Abubakar Muhammad. Èmi tún lẹ́kọ̀ọ́ kan, èmi á máa gbà fáwọn àgbà tèmi òun ìtakùn wọn o, wọn ò sì dáṣẹ́ wọn rú, wọn ò sì ṣe gàrú sí àwọn kan, tara rẹ̀ jẹ ni o, gbogbo tó lọ sọ wọn tara rẹ̀ jẹ ni o. Ẹni tí wọn bá jalè ni ọba mi jà, ẹni wọn fẹ́ ba nǹkan àwọn àgbàlagbà jẹ́, wọn fẹ́ ba ọ̀rọ̀ àlámọ̀rí ẹ̀sìn jẹ́, ibi tó ti lè rí mi tí mo lè yàyà nù béèrè mi níbi nǹkan yòókù. Àwọn ọba ìlú mọ́rùn bí ń ṣe mi lé lórí tí èèyàn bá dá ilé fún yín ẹ̀ ti balẹ̀ káàró òjèrè ẹ̀ ti bàjẹ́ dáadáa. Tí èèyàn bá dá ilé fún yín wàláhì lẹ́ni tó bá nílà káyì, tí èèyàn bá kojú yín dáadáa ẹ̀ ti bà nǹkan jẹ́. Síbẹ̀ àtún lórí ìsáàfù fún yín pé níjọ́ tí Ọlọ́run bá tọ́ yín sọ́nà yín, ẹ̀tọ́ yín nínú pípa yín lé, ẹ̀tọ́ yín nínú gbígbà fún yín, àwọn wàá jẹ́ olórí o, ṣe máa wo bó ṣe ń lọ. Bí wọ́n fi lọ mi ò ní jẹ́ ọgbọ́. Ṣùgbọ́n à ní gbà fún yín ẹ̀yin tẹ́ fẹ́ bà nǹkan jẹ́ kẹ́ bà nǹkan jẹ́. Tilka darul akhirah, Ọlọ́run ní ọjọ́ àlìkìyámà. Àlìjánnà ní jẹ́ ẹ̀wọ̀n. Àwọn olóòrùn sì fún ọjọ́ alladhina la yuriduna khuluwan fil ardi wala fasad. Àwọn tọ́lọ́run ó sì fún àwọn tó fẹ́, wọn ò fẹ́ ipò ayé, wọn ò sì fẹ́ ìbàjẹ́ lórí ilẹ̀ ayé. Ẹ wo méjèèjì, wọn ò fẹ́ pò, wọn ò sì fẹ́ bàjẹ́. Ẹni bá fẹ́ jẹ ipò tó bá tọ́ sí ẹ fi jẹ́, ẹ má fi ipò kankan lọ èmi. Ṣùgbọ́n pé nǹkan bàjẹ́ tọ́lọ̀ bá fún alágbára ata èrè lórí. Kò sí ẹni iye ni àpọ́nlé tó bá ti lé di grace àwọn ẹni Ọlọ́run tọ́lọ̀ ń pọ́nlé àní di grace yẹn. Gbogbo bàbá wa ní rọ́dútà tó gbọ́ dáadáa yóò bú yín kankan. Wallahi summa billahi al-azim, summa billahi al-aliyyil azim yóò bú yín. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ìmọ̀ kankan pé bàbá wa tó jẹ́ máa mú ńláńláńlá ìlú tí wọ́n ń bẹ pẹ̀lú mi wọ́n times 10 ẹ̀yin tẹ́ ń bẹ ní rọ́bítọ̀. Tí wọ́n sì ń ṣàdúrà fún àdúrà wọn, ó ń ṣẹlẹ̀ lórí. À ń pa wọn lé, à ń ṣe dáadáa ṣe. Kò sí ìlú kankan ẹlẹ́rú kan títà wọnú organization bá wà, àbí nǹkan mẹ́ta dálẹ̀ tó bá wà ń bẹ. Máàmù bẹ̀ àbá sí. Ẹ̀mẹ́yẹ nínú máàmù là ń fún ní security tí wọ́n mọ̀ tẹ̀lé wọn lọ àwọn program. Ẹ̀mẹ́yẹ nínú máàmù. Aláwọn àgbà kan náà àfa àbí inú máàmù tẹ̀ pé hospital wà tí wọ́n bá fẹ́ gbàtọ̀jú ní ọ̀fẹ́ ni. Tí a máa ní ká sọ títí òdòdó ọ̀gán gàrú tó yẹ kó gùn mí, ó ní yí pé àmọ́ láwọn àmọ́ mo ṣe mo nídìí rọ́bítọ̀ ní iṣẹ́ á ní mọ́ nídìí rọ́bítọ̀. Iṣẹ́ ọwọ́ bàbá wa Sheikh Ádámù lè lórí àti àwọn àgbàlagbà tí wọ́n pẹ̀lú wọn. Iṣẹ́ tó nítumọ̀ tó sì ń bẹ́ńlẹ̀ tá a sì rí. Àní ẹ má bàjẹ́ ni, ibi tẹ́ ẹ bá dé lónìí àwọn èèyàn mọ̀ pé ń bẹ̀.
nǹkan mìíràn ni wọ́n rò sí oúnjẹ àgbà ọmọ ìjọ lè máa mú wọn iṣẹ́ tí wọ́n rí ń bẹ̀ táyà rí ń bẹ̀ wọn lè jẹ́ wọ́n tẹ̀lé lọ́wọ́ bítọ̀ ẹlẹ́rọ mú dáadáa mi ò fi sọ̀tà yín o ẹ̀yin tẹ́ mú lọ́tà ni mo ní ọ̀tá yín kò sí kankan tí ó ṣe kiri tí ó ṣe fẹ́ mi wọ́n máa ní mo sánjú nítorí pé ẹ̀ náà sánjú ni o wọ́n máa ní mo lé nítorí pé ẹ̀ lé kankan lọ́nà tí ò dá sí mi ọlọ́run wa pẹ̀lú wa àtọ̀rọ̀